إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن هذا القرآن كتاب الله فيه هدى ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى ذلك من غيره أضله الله. هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم. هو الذي لا تزيغ به الأهواء ولا تلتفت به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الضرب ولا تنقضي عجائبه. هو الذي لم تنتهي الجنة حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. من قال به صدق ومن علم به أجر ومن حكم به عدل ومن دعا إليه الدنيا إلى صراط مستقيم. اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك
الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين gbogbo ẹni pátá gbogbo ọpẹ́ pátá ẹ̀tọ́ ọlọ́ọ̀ni olùdá gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn títí ìtọ́jú gbogbo ẹ̀dá náà. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìdílé-ogún la mẹ́rìndínlánà sàbẹ̀ wípé àwọn yẹ̀wò ní láti tipẹ́tipẹ́ tó ti sìn wọ́n ń gbà wípé ọlọ́run bá tó dá gbogbo wa ọlọ́run bá tàwọn nìkan ni ní ìtàn sọ wípé làwọn ní ṣe ìtẹ̀gbẹ́ lọ àṣàlàyé tó ló gbogbo ẹ̀ náà ni wọ́n fi ń bá wọn yàn lóko pé àwọn jẹ́ ẹni ẹ̀fà láàrin gbogbo àwọn ẹ̀dá ọlọ́run bá wá dé sí ìpadà sí wọn lẹ́nu nínú ayé ìpẹ́lú gbọ́dọ̀ ẹ̀ tó sọ pé. الحمد لله رب العالمين ẹ̀yìn ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ẹ̀yìn tọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀nà dídé tọ́jú Yẹhudi náà ní tọ́jú ẹ̀dí èdè Yẹhudi tí orí ọlọ́ọ̀bá tí òsì gbó lórí ẹ̀ kẹta rẹpẹtẹ ní tí ń bu kálukú àìmọye nǹkan ní ti Yẹhudi òní táwọn ẹ̀dá mi ní tọ́jú ọlọ́ọ̀nà ìdíje káwọn Yẹhudi tí wọ́n mọ̀jọra wọn lójú lẹ́yìn ìgbà náà ni a mú àwọn àyàtọ̀ wá nínú àyà tí afílẹ̀ tá a ti mẹ́nuba tọ́lọ́ tó fi ń yán ọ̀rọ̀ yìí nínú Qur'an òun náà ni àyà tó wà ní Suratul Baqara àyà 111 àti 112 ọlọ́ba àdéhùn ọlọ́fẹ́ sí. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بل من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون ọlọ́run ní àwọn Yẹhudi àti àwọn Nasara wọ́n sọ pé láàrin yẹ́dẹ́kọ́ láti jàǹdà ìlà àmàkà ànàwùdà àwọn Nasara kíkẹ́ ẹni ẹ̀ka làwọn kọ̀tẹ́nì kẹ́tí ó rí àjẹ́ náwọ̀ àbẹ́ ń bá dí Yẹhudi àbẹ́jẹ́ Nasara àwọn làwọn láti jẹ́ náà àwọn ní ẹni ẹ̀ka nínú ẹ̀dá ìwọ́n bá ti wà jẹ́ náà ọ̀yà àti ẹ̀sìn tí Yẹhudi ṣe àbúrọ̀tẹ̀ ní ọ̀rọ̀ àgbẹ̀ ọlọ́run bá sọ pé tìlíkà àmọ́ ẹni ìhun nítawọn ọmọdé nínú kọjá bẹ́ẹ̀ ọlọ́run ló wò pé bẹ́ẹ̀ tìlíkà àmọ́ ẹni ìhun èrò wọn nìyẹn ìjẹ́ ń fẹ́nu kólé ha òbọ̀rọ̀ ha lọ́sọ̀ ẹ̀rí tìlíkà ẹ̀ mú wá ní nǹkan sọ́ọ́dù sí tọ́jú olódodo ní. ìyẹn ní kí ọ̀rọ̀ obìnrin yẹn ń bọ̀ bóbi ti máa ṣe nù ìtọ́lá ń fẹ́ tó yóò dùn wọn yóò dùn ọba yìí sọ̀rọ̀ ní ọmọ dání gbogbo kan sí èyí lẹ́wọ̀n àwọn ajá sáàyè bí ọ̀rọ̀ obìnrin lè mọ òdodo ọ̀rọ̀ bí sísọ láíláí ẹ̀ lè mọ òdodo bí ọ̀rọ̀ sísọ ìdí ń fẹ́ tí ń gùlẹ́ ní lọ́fẹ́kẹ́ ẹ̀ ṣe àtọ́fẹ́ kọ́rọ̀ ọ̀já sí àbí tọ́fẹ́ pa ìkejì rẹ̀ sí ẹ bá di pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ ní àwọn ẹ̀rẹ́ ní ọmọdé ayé sọ̀rọ̀ ẹ̀yin lẹ́yìn tí a mọ̀ pé ọ̀rọ̀ obìnrin lè ní wà òdòdó dìbò mi. bẹ́ẹ̀ náà làwọn Yahudi wọ́n ń fẹ́ kọjá pé àwọn nìkan làwọn jẹ ẹni àlùjánnà àti Nasara
ọlọ́ni tìlíkà àmọ́ ní yòówù èrò wọn nìyẹn jẹ́ ń fẹ́ nìyẹn fi ń sọ̀rọ̀ kò tún ẹ̀sìn ìjọba ọba ọ̀sẹ̀ nìyẹn ha tó gbọ́ra ha nà kàn ìwé kó ń bẹ wájú ẹmú ẹ̀rí yé wa ní tuntun sọ ọ́dẹ sí sọ ẹgbẹ́ òdodo ọ̀rọ̀ lẹ́ ń sọ. nínú òwe wọn wọ́n pààrà ẹ̀ wọ́n ti tọ́ bọ̀ ọ́ ìgbé olúwa yọ̀ sí olúwa yọ̀ sí olúwa yọ̀ sí ọlọ́run yọ̀ sí wọ́n ti tọ́ bọ̀. bọ́lá ń ti jẹ́ olùtọ́jú yẹ̀wùdí náà ló jẹ́ olùtọ́jú ẹ̀lòmíì ọlọ́run ní gbala ẹ̀fọ̀rọ̀ tí ń sọ ńlẹ̀ mani asilamu wajirawo lillahi ẹnba jura rẹ̀ lẹ bọlọ wọwọ mùsùlùmí tó ti ṣe dáadáa falahu ajruhu inda rabbihi ẹ̀san rẹ̀ ọmọ ọbẹ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ìran kò ní tó ní ṣe nínú wíwà àlùjánnà nínú ojúre Ọlọ́run ìran ọ̀kan Ànábì sallallahu alaihi wasallam kótó di kókó kùsàtà jó ló pe Fátímà ọlọkalẹ lọbí ọlọrin ọmọ rẹ̀ Fátímà. ó ní tó ọba ní béèrè lọ́dọ̀ mi ní dúkìá mi béèrè rẹ̀ ní èsì o ìgbàdí lágbára bí nǹkan ọ fáyìn ní ilá obìnrin àǹtí iná ńlá ìgbéyà torí tó wá ti dọ̀rọ̀ ọjọ́ máa ní kò sáfàdé kájú òsì kan lágbègbè yàtọ̀ àníbi ọ̀sán lọ́la àyọ̀sán láàyè ni oníláwó sára kátí sáàtì mọ́tò bí ń tu mọ̀kánbàdé ńlọ́kàtà àdúyàdá tí bá ti pàtọ́jọ́ mọ́ mọ̀kánbàdé lọ́la àyọ̀sán tó wà lè jà ní ìdí ọwọ́ ẹ̀ sọlọlọ àyè láyé lálẹ́ kìí àwọn ní ohun òfin sábà ń tẹ̀sán fún ọjọ́ bá fẹ́ béèrè ní ìbéèrè sọlọlọ àyè. bí Islam ti rẹ̀ wá nìyẹn ìran kò sábà ní kẹsàn-án tó fẹ́ ṣe inú àdúgbò ní àdúgbò sáà sọ pé ẹ ń bá jẹ́ kí ìran ó lọ́n lára ojú rẹ̀ ọjà lálẹ́ kìí àwọn. iṣẹ́ téèyàn bá ti tọ́ da ìní ọlá yẹn lọ́rùn mọ́jọ́ máa bá kọ̀ràn mọ́jọ́mọ́ dàda ní kọ̀ràn ilé wa ní ẹni jẹ́ mọ́ gbogbo àyè wọ́n bá máa jẹ́ mọ́ gbogbo ayé mẹ́. kọ̀ràn kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́run ìtẹ́jú kálukú bá ti wájú mi. àwọn mi wọ́n mọ̀ sí bàbá wọn mẹ́sàn-án mẹ́wàá dúdú àti ẹni kiri kájú àjẹ́ ní lọ́wọ́ yìí. ẹ ti ti síwájú ọlọ́run ẹ máa tọrọ àwọn ojúbù pé wá kú lórí Islam. mọ̀tọ́ wá ló kú lórí kájí kàtí nẹ́ńkà yé àṣà gbogbo ẹ̀ àdíọ̀ ọlọ́run ti ní nínú ìmúnáfíkí náà lè dárí fi asọ́ọ̀lì mi náà gbogbo àwọn ẹgbẹ́ bá ti ìsìláàmù kí wọ́n tó ń fẹ́ bọ́ wọn ìsàlẹ̀kalẹ̀ nínú wọn wà lálùkì yá wọn kọfẹ́ mọ́ bá bẹ́ẹ̀ nìkan àbíyẹ nìkan kọfẹ́ mọ́ rárá ọlọ́run bọ̀ compromise pẹ̀lú ẹbọ rárá ọlọ́run kò tó àkóńbí ẹbọ àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ní bàlá mani asilámà wajhahu lillahi ẹ fọ̀rọ̀ àwọn Yahudi àtàwọn Nasara ńlẹ̀ ẹ̀ ń tọ́ bá jura rẹ̀ lẹ̀ fọlọ́run tọ́ gbà fàkúfẹ́ fọlọ́run tó ti ẹ̀sìn tọ́lọ́ wàhùwà mùsùlùmí ti ń ṣe dáadáa tọ́lọ́ ń fẹ́ fọláwù àjùrù ìdá ọ̀bì ẹ̀sán rẹ̀ yọ wà lọ́dọ̀ ọlọ́run ká lọ́tọ́jú ànájú ọ̀sán àyọ̀sán. Abdul Muqaddir àti abúkọ́ọ́lì kọ̀ọ̀rọ̀ ọlọ́run ní kíní kan wá jọ ọlọ́run yóò dá bá dẹ́sẹ̀ sáà ó sì pẹ̀ fún abúkọ́ọ́lì ànígbà sáà wà sọ pé ìgbẹ́ tó ń ṣe fún oníbi tọ́rẹ̀ pọ̀pọ̀pọ̀ níbi iná ni ọ wà nínú ìjọba ìyá wọn. èwo lọ́wọ́ adánu náà àdèmí tẹ́rọ̀ fọwọ́ àti tẹ́rọ̀ fò kò torí ẹ̀ kò ní torí ẹ̀ kó nù náà kò ní torí ẹ̀ kó nù náà. ẹ̀ ń bá ànábì Ibrahim alayhi salatu wa salam nínú kọ́ra náà lọ́nà sọ̀rọ̀ ọgbọ́dọ̀ tọrọ àbúrò ti fún bàbá rẹ̀ káàbìrì ànábì sallallahu alaihi wasallam bàbá àwọn ọmọdé nínú àdéhùn Bukhari àmì ọba tó ń gbà tó yìí ṣé sọ́ba ìsìlámù ni ṣé bó ti kú láti gbàdá yìí ẹ̀ ó ti kú láti gbàdá yìí lọ́tà ní wà ní oyún lójú tó ti lọ́dọ̀ lọ. tó ní bàbá àwọn èrò náà kò sí tọ́kàn ọlọ́run pẹ̀lú ẹ̀jẹ̀ ìdí mọ̀lẹ́bí kí lọ́lọ́run fẹ́ẹ́ ti dé. ẹ̀ ń bá ju ara rẹ̀ lẹ́kọ̀ọ́ náà tó ṣe dáadáa yọ bẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run aláwọ̀ fún ní àlẹ́ ìdíhùn irú àwọn báyẹn kò sí ìpayà fún wọn wọlé àwọn yá ìgbàlù kò sí ìpayà fún wọn bí tí wọn dojú kọ lálẹ́ kìí àmọ́ bẹ́ẹ̀ náà ti ní wọlé àwọn yá ìgbàlù náà níbi àti ṣe ń lé ayé wọn ò ní kábàámà lórí ẹ̀wọ̀n ní banújẹ́ lórí ẹ̀ torí pé wọ́n ti ṣe eré wọ́n ti tu ẹ̀wọ̀n dáadáa sòtí tí wọ́n ti pé kò sí ẹ̀ka kankan fún yẹ̀wò ní lọ́dọ̀ ọlọ́run bí pé yẹ̀wò ní tọ́ba ní bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni èyí èdè yẹ̀wò ní ìbẹ̀rù ọlọ́run lọ́gàdì
lọ́nà ọba sọ pé inna akramakum inda Allahi atqakum ẹ̀tọ́ lápá lé ju inú iná rẹ̀ ń bá bẹ̀rù ọlọ́run. kódà Quran tó tọ́ka sí pé nínú ọ̀rọ̀ àwọn Yahudi tí wọ́n fi ń jọra wọn lójú oní àyè kí wọ́n máa sọ yìí pé táwọn àbá àwọn dẹ́tẹ̀ tó lọ tọ́lá ọba ti ẹ̀sìn àjẹ́ wọn ìgbà ọjọ́ péré ṣe díẹ̀ làwọn lò bẹ̀. ṣùgbọ́n ẹgbẹ́ ìdí Yahudi yọ ọmọ pẹ́pẹ́ nìkan ilé ìlú tiẹ̀ ẹ̀wù jẹ́ ìsọkúsọ bí ẹ̀fọn sọ lọ́lọ́run ti sọ fún wa tó wá sọ àlà ìmọ̀ràn ayé àtẹ̀lé 3-25 ọlọ́run bá sọ pé ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قلني ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب سوى يا ويني سوى مقا وينكني أفواني ìpín kan nínú tírà Ọlọ́run afúnwáyé ìpín tó tún wọlé mọ̀kàn nípa tírà Ọlọ́run tó sọ̀kalẹ̀ èyí mọ̀tírà Ọlọ́run bá tán yọ mọ̀ bẹ́ẹ̀ tẹ̀síìrì pọ̀ ìjọba ìtàn ń bẹ méjì ń bẹ mẹ́rin ń bẹ márùn ń bẹ mẹ́wàá ń bẹ ogún ń bẹ méjìlélọ́gbọ̀n ń bẹ ọgbọ̀n ń bẹ tó ti bẹ́ẹ̀ náà wọ́n gbìyànjú lọ́rọ̀ Ọlọ́run afúnwáyé ìpín kan nù mọ̀ nípa tírà Ọlọ́run yóò dáwọ́ náà yìí láti dáadé ńlá wọ́n wá ń tò wọ́n lọ síbi tírà Ọlọ́run ìyá fún ọ̀bẹ́yìn náà títí tírà Ọlọ́run ọjọ́ olùdájọ́ láàrin wọn tí wọ́n lu ní bẹ́ẹ̀ tó mọ yàtọ̀ wà lùlá parí fún mímú apá kan ní wọ́n wà á kọ́ wọn ní gbọ́ wọ́n wọ́n lu wọ́n tẹ́lẹ̀ kò bí ọ̀rọ̀ Ọlọ́run àwọn Yorùbá ní ẹ̀yìn àwọn Yorùbá Mẹdínà dáadíkà bí ànàwọn kọ́ọ̀lù tọ́fà tí wọ́n fi gbọ́ sí ẹ̀rù olùtẹ̀lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run òní tó wọ́n sọ wípé lan tamassana an-naru illa ayyaman ma'dudat iná ò lè fọwọ́ bọ àwọn àti àwọn ọjọ́ péréke tó ti ló ń kà wọ́n ní ọjọ́ táwọn fi fi ògédègbè màálù mi nígbà tí mo sọ̀rọ̀ tọ́ ẹtí mo sọ̀rọ̀ sí láàrin àwọn tọ́lọ sí òkè kúrìsì náà tọ́lọ gbọ́rọ̀ lọ wọ́n ní wọn àbá ọjọ́ tí ọba kẹjà wọn lọ́rùn kò lè ju ọba ọjọ́ lọ. màdúdáàtì àti màdúdà ìtumọ̀ tẹ́lẹ̀ ni inú àtúnáwò àdúdáàtì ni ní ẹ ti ń lò fún tó kéré bẹ́ẹ̀ náà ní ẹ tún lò fún tọ́pọ̀ kọ́ mọ́ pé nígbà tó ti wá rí ìpè tó kéré wà tó ní lò fún tọ́pọ̀ bí wọ́n ti ń lò fún tọ́pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún lò fún tó kéré ṣùgbọ́n expression lẹ́sìn mà yá kùkẹ́rà lẹ́sìn mà ló ti lọ. wọ́n ní láǹtà mọ́tàlá náírà ilá ayé màdúdáàt iná ò lè fọwọ́ bá àwọn tó bá di ọ̀run àti níwọ̀n àbá ọjọ́ tó fi ló ń kà wàgárà òun fi bí màá kà á yẹ sáwọn. àdàpárọ̀ tí wọ́n ń pa iná àlọ́sìn wọn jẹ́ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àlìyámà ọ̀rọ̀ àdàpárọ̀ wọn jẹ́ ń pa náà lọ́sìn wọn jẹ́ ọlọ́run nípa pé ìfàyìlẹ̀ ajá máa ná òun lè yẹ òfin láàrin ìbẹ̀rù bóòlù ọ̀rọ̀ ti jẹ́ náà nígbà tá a bá kó wọn jọ níjọ́ tí o sì èméjì bẹ́ẹ̀ ó náà níjọ́ àdìgbè àwọn èèyàn mi sì èméjì o ṣùgbọ́n kò sẹ́ni tí ó sọ̀kọ́ dáhùn lójú torí kò sẹ́ni tí ó mọ̀ tẹ̀lẹ̀ tuntun tí ó tẹ̀lẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ nínú kọ́ màmúdájú pẹ̀lú bọ́lọ̀ ń de sọ káàdì ilé ń bẹ àdúgbò wà lórí iyèméjì kò tù lórí iyèméjì ìkànnì méjèèjì ni mọ̀kọ́ wa sọ fún ayé pé ọ̀dà olójúgbé ọ̀tá jíǹde ọ̀rọ̀ ẹ̀fẹ̀ lásán ló ń ṣe tọ́rọ̀ ọmọ tí ó tẹ̀lẹ̀ lọ́la ọlọ́run wa sọ pé ìjọ tí ò sí èméjì ń bẹ kódà tí wọ́n máa ṣe èméjì sí kò túbọ̀ ìgbọ́ lọ́run ní kéjì òde kọ̀ọ̀kan wọ́n ti tàbí bí ọmọ tó ń darú ní ẹsẹ̀ ìgbé lọ́la ọjọ́ tó náà wọ́n tẹ̀lé ní padà lọ́dọ̀ lọ bàbá àmọ́ owó láti wá àdìgbò ti tó yóò jọ ìdílé ó sì lọ bọ́rọ̀ lọ́dọ̀ ọjọ́ tiẹ̀. nígbà pátá bá ń gbé àwọn yẹ̀wù jíjáde àtàwọn míì náà ká gbé wọn dé níjọ́ àjíǹde bó lọ́rọ́ ti jẹ́ ọ̀hún ìyá ìlú náà ti máa kásábàá
táwa pé fún gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan iṣẹ́ tó ṣe wọ́n mú la yóò dọ̀là mú. a ní sàbòjú sẹ́ni kẹta ọlọ́run ní sàbòjú sẹ́ni kẹta tí túmọ̀ sí pé ìjẹ́yẹ̀bú ní kọ̀ọ̀ràn ti ń bẹ́ ńlẹ̀ àbí ìjẹ́nà sọ́ra bí kò ṣe pé ntí kálukú bá ṣe níṣẹ́ ọlọ́run ó pè tẹ́ rẹ̀ yóò pè é fún ṣùgbọ́n gbogbo ẹ̀ wo wàhálà tí wọ́n ń ṣe kìí ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tó ti pé ẹ̀sìn tọ́lọ́ ọba sọ pé wọ́n lè bí arísálà rasulahu bil huda wa dinil haqqi yuzhirahu ala ad-dini kullihi wa kafa billahi shahida ọlọ́run ló fẹ́ràn àdéhùn wa sallallahu alaihi wa sallam tó gbìyànjú bẹ́ẹ̀ pa ọbẹ̀ kó palọba ọbẹ̀ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ pẹ̀ kó túbú gbogbo àwọn tí wọ́n ti síwájú níbo ni ẹ bá já abúlé àti bínúbínú òun àti ìyàwó ló ìdí ẹ̀kú ní ọ̀nà gbé sójú ọ̀nà ní ìjọba abúlé abínú ìdí máa ń ṣe ọ̀rùn nínú ìjìnlẹ̀ pé tó fi ẹ̀sùn máa kóhùn sí òun tí òun lórí tuntun àwọn àkùrà ní ó ní ìdí máa ń rùn nínú torí ọ̀lọ́ sọ ní ayọ̀ yóò tó lọ sí kí rẹ̀ pé bóyá òun lè rí tẹ́lẹ̀ yọba tó gbọ́ sí yọba tó gbọ́ dáná gbàgbà ń tẹ̀ta ayé ìdún sí o ó sì ti máa ń rún un jù tó ń ti bẹ́ẹ̀ bó ti gbìyànjú tó kọ̀ọ̀rọ̀ kẹta ẹlòmíì tó gbìyànjú sí wọn lọ wọ́n tó lọ bá ìsìláàmù jagun nílùú Mẹdínà ẹ̀ máa ń ríra wọn tí wọn ò lò ó kó tún hù ú lẹ́yìn ìgbà náà làbí ìsọ̀tọ́ làbí bí wọ́n ní òní rí dé náà ló fọ́ apàdà rẹ̀ lọ́lọ́ni ìlànàlẹ́rí fàrọ́dà àlẹ́kà lùkùrán lárọ̀ ṣùgbà ìdààmúhàdẹ tòótọ́ lọ jáde mọ́ ìdínà lórí bó tó ń padà bọ̀ ó sì padà bẹ̀rẹ̀. mọ́tà wá di ibi tí mo ti lọ mọ́. bẹ́ẹ̀ náà làwọn míì tí wọ́n máa dìde nínú àwùjọ tí wọ́n máa sọ̀rọ̀ sọ́kúsọ́ nípa Islam wọ́n lu àdúgbò tọ́lọ́mbá ni wọ́n lù wọ́n lọ́gbọ́dọ̀ bẹ̀. kò ní túhù kò sí ìgbàgbà tí ó tu bàlí ìdù agége olórí kúkú tí ń bẹ lágége gbogbo wàhálà tó ṣe ní ìlú ká àdúgbò lọ́dún lórí ẹ̀hà àdórí kéèkù kí ló tó ní káwọn tó lè kéèkù ọmọ pọ̀ sí ṣé bó dídì ìjọba lọ́sùn ló sọ pé òbí ọ̀dọ́ káwọn èèyàn máa lo kéèkù àwọn káàmù bá tó ní rárá o káwọn ọmọ tàwọn náà máa wọ lọ ṣọ́ọ̀ṣì lọ àti ìní àwọn lọ́ọ̀yà tó kọ́ pítẹ́ẹ̀tì tó kí wọ́n lè ronú pa ìsìláàmù wọ́n yẹ káwọn lọ́yọ̀ kọ́kọ́ lọ sí kọ́ọ̀ títí kò yẹ kí association kan kọ́ máa bí association tí ó máa dàbí ẹni tó gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀ndà ọkọ̀ yẹn ní ń bá a dé pọ̀ torí ní òdòdó burúkú tá à ń tẹ́lẹ̀ àwùjọ yẹn CAN Christian Association of Nigeria ṣé gbogbo àwọn Christian yẹn wà lábẹ́ CAN ọláwọn tí wọ́n dálé ọláwọn tí wọ́n jọ ń ṣèkàdé ọláwọn tí wọ́n jọ ń dáwó ọláwọn tí wọ́n jọ ń náwó kì í ṣe gbogbo Christian nínú rẹ̀ ń tún ti jẹun sọ radical ni wọn nínú society báà náà ṣe nínú àwọn muslim ó yẹ káwọn lọ́ọ̀yà tí ó díje ipe kò yẹ kí nàìjíríà máa fa àyè gba kẹ́nìkan máa bí àrùkọ tí wọ́n máa kó gbogbo àwọn káńdẹ̀ ẹ̀jọ àwọn èèyàn jọ nínú nàìjíríà kọba mú supreme islamic supreme ìdílé supreme council for islamic àti àtàyàn tìbáwọn yẹn kan wọ́n dìde yẹn yẹra wọn bẹ̀ tẹ́ gbogbo tí wọ́n á sọlọ́dúnmọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tẹ́ gbogbo mùsùlùmí ni Ìbàdàn muslim community kí ni tọ́wọ́ ẹ̀ ṣe nínú Islam wọ́n lè máa gbé nǹkan tí gbogbo mùsùlùmí tọ́wọ́ àbádàn yẹn lọ sí pàdé yẹ bá ń sọ̀rọ̀ ní òkè àwọn mí ọmọ gbọ́ yẹ pé tí wàá bẹ́ẹ̀ pé gbogbo mùsùlùmí Ìbàdàn ní sọ̀rọ̀ ọyẹ káwọn lọ́yà tó dìde pé kí gọ́ọ̀mẹ̀ntì nọ́ọ̀lìfà gbogbo àwọn sọ́jà mọ́ rẹ́gísítẹ́sẹ̀ báyẹn kí wọ́n tẹ̀lé fọ́ọ̀mù kọ́mí kí wọ́n kọ̀mpráìsì àwọn tí wọ́n bá jọ wà bẹ́ẹ̀ nìkan torí wàhálà tí wọ́n mọ̀ dálẹ̀ nìyẹn àgbọ̀yé tí wọ́n mọ̀ bẹ fún àwọn ọmọ míì tí wọ́n mọ̀ dìbẹ̀lọ́pù náà wùdọ̀ nìyẹn ẹ wàá rò pé gbogbo kírísítẹ̀nì bá mùsùlùmí jà àbí gbogbo kírísítẹ̀nì ni wọ́n mọ̀ wọ sọ sí lọ sí ṣọ́ọ̀ṣì aṣọ tiwa aṣọ ẹ̀sìn tiwa yàtọ̀ sínú àtà Yorùbá náà ni àwọn náà mọ̀ fi gán lé àbá kírísítẹ̀nì náà ni wọ́n tó fi gán lé ní kírísítẹ̀nì gidi o kí ni ilé kíkà pàmò fún mi jẹ́ pé kí wọ́n mọ̀ pé ilé yóò wà respected ilé gidi ló ti wá ilé yìí ló ti wá wàhálà ìtọ́jẹ́ pé obìnrin búkú ní wá sí yóò dẹ̀kù oníṣẹ́ òde tí ọmọ ti bẹ̀rẹ̀ tí wọ́n àti yọ kẹ̀kẹ́ eléyìí ẹ̀wù ìkéèkù ọ̀bùlẹ̀ tán ni ẹ̀wù ojú níbò mi o kéèyàn á sọ pé òun wá fẹ́ dowó èèyàn lórí mi wọ́n á pé ẹ̀yìn máa wọ sọ ilé orin lọ
lọ sí ìdùkú kẹ́yìn kan máa gbé kíní ibú kíní ọjọ́ ẹ̀kọ́ wọn gbé lọ lọ àjọra wọn ìdí ọ̀jọra wọn ìdí òjò kóbìnrin tiwa kọ́ wà ké tètè ní wàá túmọ̀ ní wẹ́wẹ́ sọ́yẹ́ pé nínú ilé ìjọsìn ní gẹ̀ẹ́mọ́ ni wọ́n múra yín wọ́n méjì mẹ́ta kì í ṣe wọ́n ní wọ́n pé o tí mo lọ báyìí tó ní wọ́n múra wọn mẹ́ta abẹ́yẹ gbọ́ ni lẹ́yìn náà ti dó tí wọ́n ti làágùn tí wọ́n ti lùlù tí wọ́n ti gbá tí wọ́n ti ẹ̀jọ́ ara wọn lọ́wọ́ tí wọ́n múra wọn mẹ́ta ìṣẹ́ ń bá wà lẹ́gbẹ̀ẹ́ ní ọdún mẹ́tẹ́ẹ̀jì jọ tó fi ara wọn tẹ́lẹ̀ nígbà tí nígbà pásọ̀ tí wọ́n múra wọn mẹ́ta ní ìsìn bó ń bá méjì pásọ̀ ní ìlú mọ́. tòṣì bẹ́ẹ̀ làwọn ṣáà wà níwà ní ilé ìjọsìn ká láwọn ń bòrò wúra kọ̀jí bí ọ̀jọ́ra wọn. ọlọ́ni yuriduna yuriduna an yutfi'u nura Allahi bi afwahihim wa ya'ba Allahu illa an yutimma nurahu walau kariha al-kafirun huwa alladhi arsala rasulahu bil-huda wa dinil haqqi liyudhhirahu 'ala ad-dini kullihi walau kariha al-mushrikun. ọlọ́ni yuriduna àwọn èèyàn yẹn wọ́n ń gbèrò ayé fífò onúra ayé bí abuwa ìyẹn wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run tọ́tàn kalẹ̀ ẹnu wọn tó wá fẹ́ lò bóòlù abẹ̀bẹ̀ kọ̀ọ̀ràn bóòlù fáànù kọ̀ọ̀ràn bọ̀ọ̀rọ̀ atẹ́gùn kọ̀ọ̀ràn ẹnu mélòó atẹ́gùn lọ́fẹ́ jáde ní ẹni lọ́fẹ́ fi pàṣẹ́yì ìmọ́lẹ̀ ọlọ́run tọ́tàn kalẹ̀ náà ní ìsìláàmù ọwọ́ agbẹnu rẹ̀ ọlọ́fẹ́ fi pa wáyé abáwọ̀ ilá ayé ti mọ̀nà ọ̀rọ̀ ọlọ́run sì ní kàn máa di wàhálà lásán ni ìmọ̀lẹ̀ ilé yóò pè fún àlàó kárí àyíká àbírú kódà táwọn káàbìrì ọmọ kóyìnrà kópé ọlọ́run ni yóò pè ìgbà táwọn ẹni sọ̀tọ́ là tí ọ̀ràn tí táwọn mọ́mìnì gàdẹ́rù ń bá wọn ká tí ìsìláàmù ló ti wá sí i tí yóò ti wá lọ rè ọlọ́run ẹ̀fọ́ kọ̀ọ̀balẹ̀ àti wọn ọlọ́run ni ìmọ̀lẹ̀ yóò pè Abubakar àtàní sọ̀tọ́lá tí a lọ sí mọ́ta tí a kó sínú kòtò gáàrú sáwọ́ tí a kó sínú ẹ̀. àwọn méjì àwọn ará mọ́ta lé wọn pé àwọn gbọ́dọ̀ tọpa wọn torí tọ́ bá lọ wọ̀ ìdílé òní lọ lágbára jí o tọ́ bá tún tírèkì wọn. òkè yẹn tí wọn fẹ́ bá rí tọ́ bá fẹ́ gùn báyìí wákàtí kan ò lè kí lè yí kòtò tọ́ bá bẹ̀rẹ̀ sí láti bẹ̀rẹ̀ wákàtí kan ò lè kí lè rẹ̀ wọ́n tí ìmọ̀ títọ́ kalẹ̀ dídé bẹ́ẹ̀ lásán ni o sẹ́yìn kéèyàn ìrìn ilẹ̀ ilé ìkọ̀dá tó lò kéèyàn tó kéèké ń dọ̀dà òkúta gbọ́dọ̀ bọ́ọ̀bà tọ́ra gan tí wọ́n bá tẹ òkúta ní ìmọ̀lẹ̀ tí ọba dúró dáadáa olórí ìdí ọba rẹ̀ lẹ́lẹ̀. wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gùn ún wọ́n ti dé di kòtò báyìí ẹ̀rù ti ba àbúgbà kékeré hàn mí méjì máa wú ẹsẹ̀ wọn wọ́n mọ̀ rí wa ẹni tó ọ̀sán lọ́la rẹ̀ sáwọn máa bá nípa ìdílé ní aláwọ̀ ìpẹ̀lẹ́ àwọn wá gbé kí lọ́wọ́ ẹ̀ sọ́kọ̀ yẹn níbẹ̀ fọlọ́ ló ti kẹta ọlọ́run máa fara sáárì tó ti lẹ́yìn ní ìlú máa fẹ̀dọ̀ sáárì ibi yẹ kó lè sọ ọ́ ní ìlà sákúsán iná ńlá àmàlà ọlọ́run rí ànábi rán wọn létí sáárì tó ti lẹ́yìn ẹ̀ ń tọ́wọ́ pẹ̀lú àwọn mẹ́ta tá a ló ń tọ́ náà lọ́lọ́ ẹ̀ sáárì ẹ̀ ti lẹ́yìn àwọn ayé tó ti kejì ẹ tọ́wọ́ pẹ̀lú ànábì onáàlà bákẹ́lì ibi yẹ kúrò lè sọ ọ́ níbi ìlà sáhẹ́sàlì nígbà táwọn ẹbí sọ fún mi pé mo bá ń jẹ́ ìrẹ́ Abubakar inna Allaha ma'ana ọlọ́mbẹ pẹ̀lú wa mọ́tò wá dàbí àwọn tó ń jẹ́ ọlọ́mbẹ nù kòtò ọ̀nbẹ pẹ̀lú wọn pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ lọ́wọ́ wọn yóò dá àbùkù ọlọ́ọ̀dá yìí kòkò ń rẹ̀ ọ̀dá sọ̀rọ̀ ìkòkò ń rẹ̀ torí náà ọ̀rọ̀ àwọn tó ń dá ti dá padà ní ìyàlẹ̀ ìdàlẹ̀ pẹ̀lú ìwọ̀lẹ̀ jihad ọlọ́mbẹ pẹ̀lú ọlọ́ọ̀sìn ràn wọ́n lọ́wọ́ wọ́n dé Mádínà ó tún lé wọ́n bá nàìjíríà sọ́lá àwọn bá wọn jagun wọ́n ká ọ̀gbẹ́ ní ànábì sọ́lá ìgbèmọ̀ òkè ó dùn bẹ́ẹ̀ dìde ànábì sọ́lá tó ti pẹ̀lẹ́ wọn náà ní ọgbọ́lọ́gbọ́ àfọ̀nàkàlẹ́ olóhùn ṣe nàkàlẹ́ onísàràjẹ́lẹ́ táwọn ẹ̀ ó ṣe kéèké yìí omi sàràjẹ́lẹ́ ẹ̀sìn tààjẹ́lẹ́ ti ẹ̀yìn alẹ́ Muhammad sọ̀tọ́lá tó wá gbúdú sí ẹbọ wọ́n wá lọ fẹ́ bọ́ sí àbẹ̀lẹ́fẹ̀ ẹbí táyé. ọlọ́run máa ń bẹ́ àlejò sáà sọ pé yóò fi wọn ṣe sùúrù
nínú wọn náà tún gba ìlà nínú wọn gba ìlà nínú wọn gba ìlà ṣùgbọ́n wàá lẹ́yìn kan ní ìdí ó ti yí pé òun fẹ́ dojú Islam bọ̀lẹ̀ búùtù ṣe bí gbogbo lágbówó kú ni lásìkò ráyọ̀tì rògbòdìyàn lọ́lọ́ ó ṣe ó rí pé kò pé kò lè kọ̀kọ́ sí wù ìgbìyànjú mi náà tún lọ́ọ̀nì wọ́n ti gbin àwọn wàhálà sílẹ̀ lárúbáwá wọ́n kọ̀ ọ̀ràn yín mẹ́lẹ̀ tí wọ́n náà bá wọn bí jẹ́ ń wà wọ́n fẹ́ pa ẹ̀sìn ọlọ́run bá ò lè pa ọlọ́run ló dúró tì í àwọn míì gbógun ti àdìsí ní ìsìn inú ẹ̀ náà ní bàdí ìgbà gidi náà tó wà kọ́lọ̀kọ́lọ̀ wà pẹ̀lú ẹ̀ ẹ̀sìn máa ti jẹ́ bàdí ìgbò ti sàlàyé ẹ̀ lára kéwò wọn náà lẹ́yìn tí wọ́n kọ́ mọ́tò yé lọ́gbọ́ yé olórí kúkú ni wọ́n pè bàdí ìdù ní kọ́lọ̀kọ́ tó wà kó bẹ̀. ó tó ń takò àdìsí Ànábì sallallahu alaihi wasallam oríṣiríṣi ọ̀rọ̀ ní sọ lórí ẹ̀ lórí tẹlifíṣàn ní sponsor rẹ̀ àwọn tí wọ́n sponsor bàbá rẹ̀ nígbà tó wà láyé aláwọn máa sponsor tẹ̀síìrì lọ wọ́n máa tún sponsor rẹ̀ yóò tètè ẹ̀jẹ̀ òfin kó bẹ́ẹ̀ ni wà ń daka wà láwùyẹ sàbùdélé káwọn máa ń gbẹ́yìrà fún tó máa la àyà kúrò wà mùsàlá fún níparí tó àrùn Muhammad ẹ̀ka wà lẹ́yìn tí ìrànlọ́wọ́ fún ọdún òsùnmọ̀ kó lè fi tí òsè ayé àmì ọlọ́run ká nǹkan náà kà yó ìwọ̀n yọ rí ọ̀lẹ́kùn yóò bomi sùúrù sí ọlẹ́mì wà ń daka wà láwù sẹ́yìn bá tẹ́rí padà tẹ́lẹ̀ ti tọ́lọ́ yẹ sẹ́bùdélé káwọn máa ń gbẹ́yìrà fún ọlọ́wọ́ fún àwọn èèyàn mi ìjìrọ̀ yín túmọ̀ la ayẹ̀kúnú àbùsà àlàkùn. wọ́n wàá ti tọ́lọ́ ń dáadáa òní dàbí èyí tẹ̀sí. nígbà tí wọ́n bá lọ ń sàbò bí náà ọlọ́wọ́ fún àwọn méjì ọ̀rẹ́ lórí ìjókòó náà ni ọlọ́wọ́ ti mú akó bẹ̀rẹ̀ báyìí lórí ìjókòó sọ́wọ́ àwọn ẹ̀yọ́ ní ó dìbò rẹ̀ tí ó sì mọ ọ̀rọ̀ tún náà pẹ̀lú ògbó ọlọ́. pẹ̀lú eléyìí la tó parí mọ́sálà ẹlẹ́ẹ̀kejì ní ogun àwọn àbọ̀tí mọ́sálà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kọkàndínlógún sáàkù ní 19 àti sọ tẹ́lẹ̀ náà àkàwà rẹ̀ fíjẹ̀ lérí pé òun náà yẹ pé nínú ọlá tí gbẹ fún gbólóhùn Rabbil Alamin àfáwà Ibnu Atiyya nínú tafsiri ẹ̀ ọ̀sọ̀ wà yurwa annaha ta'dilu thuluthay al-Qur'an ó ní apá kan nínú àwọn onímọ̀ gbà wá lọ́dọ̀ àwọn àfá àtọ̀sáájú wípé ó ṣe déédéé tí ẹ̀ bá mọ ìtumọ̀ Rabbil Alamin tó bá mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa bí ìgbà tó ti mọ ìdá méjì nínú mẹ́ta fún wa tútọ̀ láti sọ pé nǹkan kí nínú Suratul Fatiha bá a lu ọdún gbọrọ lórí ẹ̀ kò sí bá a ti ní pé ìwọ ti ń bẹ fún tán ákàtọ̀ nù ẹ̀ àwọn bàbá wa máa dùn kọ́nà kọ́kọ́ ń kẹ́ wọn ṣé o mọ̀ sálọ̀ fún Abdulsalam àwọn náà làbẹ́ kọ́ọ̀tì lọ́dún kan ni wọ́n bẹ̀rẹ̀ tafsir ìbẹ̀rẹ̀ Suratul Al Imran. الله لا ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم كيف آية تقولي إبرة على إمام الله لا إله إلا هو الحي القيوم يوم مستعلا gbọ́ tó ọ̀rẹ́ àkáyà ní dáhà nínú gbogbo wa láti lọ́dún yìí ẹ̀ tó wá ṣe bẹ̀rẹ̀ ní ayé tẹ̀tẹ̀ yìí. Quran àwọn abala kan bẹ́ẹ̀ 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 bí bẹ́ẹ̀ bá jókòó ti báyìí ẹ̀ sáwọn sọ̀rọ̀ sórí láti fi rírì ọ̀rọ̀ tó kí tọ́lọ̀ tó náà nẹ́bí wọ́n tọ́lọ̀ wá wá ní ọ̀rọ̀. mọ́ṣálà ogun wa rè o mọ́ṣálà ogun rè o náà ní pé gbólóhùn Rabbil Alamin tọ́lọ̀ ń wínú Quran o náà ní demarcation láàrin àwọn àtẹ̀yìn ìbẹ̀rẹ̀ ìsìlámù ó ní ojú ọ̀nà bá a ti pín tá a ti lọ lọ́sọ̀ọ̀sọ̀ tẹ́ni rí gẹ̀rì lórí Rabbil Alamin bóòlù ti jẹ́ bẹ́ẹ̀. ó náà ní pé Qur'an kókó ntọ́wá fún náà ní láti wá fi tàwùkì ìdòrìlẹ̀ láàrin àwọn èdè ènìyàn ìjọ kan ṣoṣo ọlọ́run láti ní tàwùkì. ó tún yàtọ̀ sí kọ́ pé àkídà kó ń tọ́pọ̀ nínú ìtàwùkì ìlú wa yìí. ṣùgbọ́n tàwùkì gẹ́gẹ́ ìjọ kan ṣoṣo ọlọ́run ìní Qur'an ló mú wa bẹ́ẹ̀ náà ni àwọn ìwé sọ́mọ̀ tó sáájú ní ẹmú wa
bẹ́ẹ̀ náà ni làwọn ànẹ́bí ọlọ́run tó ti sáájú jẹ́ wá fún ìyẹn. وإلى هود أخاهم هودا قال يا قوم اعبدوا الله قال يا قوم قال يا قوم اعبدوا الله ما لكم من الله غيره ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله أكبر. láwọn àyè oríṣiríṣi aránsọ́ọ́dù aránsọ́ àìbù kálukú ká aránsọ́ àwọn èèyàn wọn ọlọ́run sọ yìí pé máa sọ fún wọn pé àwọn èèyàn mi ẹ̀yin èèyàn mi ẹ máa sin ọlọ́run kò sí olúwa kan fún yín tẹ́lẹ̀tọ́ kẹjọ́ tó fún àpò nìkan tó tó. mọ́fúrákù sọ̀rí làwọn lábáwá pè ojú ọ̀nà tí kálukú ti mọ ìdí ńlọ sọ́ọ̀tù lọ bẹ́ẹ̀ yà sí àbòkí kálukú mú tiẹ̀ àjọ kan àjọ lè compromise lórí eléyìí torí ẹ̀ la sọ wípé nígbà tó ti lé kọ́ ọjọ́ mùsùlùmí tó ju ọ́lẹ̀ fọlọ́run ẹbọ inú ẹ̀sìn rẹ mọ́ tọ́ba ti tó tòótọ́ ní ìsìláàmù rẹ o ẹbọ inú ọ̀rọ̀ tiẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn ìṣòro kan ló dé mọ́ á ní sẹ́kọ́ díẹ̀ ní ìgbà òsì ṣe ìsìláàmù yẹn òsì ṣe ìsìláàmù yẹn tọ́ba ti lé ọjọ́ mùsùlùmí ẹbọ òsínú àbídà àti ẹmá òsínú òsè rẹ má òsínú ìdè rẹ má nítorí ọ̀sẹ̀lẹ̀ ó fi máa fi nǹkan ọ̀sẹ̀ lọ́wọ́ náà ó fi máa ti lọ́wọ́ kan tuntun wọ́n máa fi ti lọ́wọ́ sórí ẹ̀rí obìnrin kan ní ẹ̀sìn lónìí nínú ròyìn kọ̀mọ̀tẹ́lẹ̀ ní báwọn security lọ́ba yọ̀ ọ̀gbọ́n sí ṣé kọmíṣánná kan wọ́n pè é àbẹ́ ẹ̀gbọ́n yàbá náà wá ní obìnrin ọba kó ìbọn fún ìbọn ọba rẹ lọba dá kìíní ló ta kejì lọta lọba tó fìdí inú òròyìn náà wọn ti lọba tó fìdí ìbọn gbélé gbálẹ̀ báyìí lọba tó dáàbò ọba tó ràn náà ìkejì rẹ bá kọ́mẹ́ntì gbá obìnrin ọkùnrin ẹlẹ́bọ oúnjẹ ẹlẹ́bọ ẹlẹ́bọ ebi wà ọmọ ní mọ́ máa ń tòkù jẹ àbẹ́ẹ̀kọ́ Yorùbá wíwí omi ìgbó oúnjẹ náà ti fojú àwọn ènìyàn rí ọ̀tọ̀ ó ti mọ̀ ẹ́ kí wọ́n lè kó bọ̀ fún àtẹnusá ẹ̀ lábúrú ti fojú àwọn ènìyàn rí lọ́sí amúrẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹbọ ìdáhùrúkú sẹ́yìn wà ló sẹ́yìn máa fi kíyàn àbá gan ó ní àwọn ẹlẹ́sìn ní ìjọ ọ̀lẹ́rìn ó lọ́n pẹ́ ń bí lọ́ba lọ rí ìgbọ̀mọ́ ní ó bá dà wọ́n ló bá túká sẹ́yìn wà ló sẹ́yìn máa fi yẹn tí ó fi ojú rí ọlọ́run bọ́lá ti ń yọ ọlọ́run ọ̀fẹ́ ìjọba ìlọ́run bá ti dé báyìí tí ọmọ ti lọ́ọ̀rẹ́ ìdómi kì í bọ́ wà sálọ̀ díẹ̀ bọ̀ sọmọ fúrákù sọrí ojú ọ̀nà tí kálukú ti mú tiẹ̀ lọ́tọ̀ ní Rabbil alamin alhamdulillahi Rabbil alamin gbogbo ẹni gbogbo ọpẹ́ ẹ̀sán ọ̀sọ́lọ́ ni olùdá gbogbo ẹ̀dá nígbà tó jẹ́ pé olùdá gbogbo ẹ̀dá olùré gbogbo ẹ̀dá ó ti kó tọ̀wọ̀ ìdùmẹ́sẹ̀ ẹ̀ta ó ti kó sínú tàwọ̀hídù alákọ̀ọ́kọ́ oní àti tàwọ̀hídù rububiyya tọ́wà níbi rọ́bù yẹn olùtọ́jú gbogbo ẹ̀dá ìtí ń jẹ́ tàwọ̀hídù rububiyya oní àti ifradullahi ta'ala bi af'alihi kágbà pé àásù lọ́lọ́run ọ̀kan tuntun lọ́lọ́run nípa afẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe onítọ́jú ẹ̀dá ìjẹ́ tọ́jú tàwọn ẹ̀dá tí ń ṣe fúnra wọn sọ́dà bí ìtọ́jú tọ́lọ́run tó ti fẹ́ dà àṣàlàyé ẹ̀ síwájú tó àásù lọ́lọ́run lórí ẹ̀ tó sẹ́ńtò lè bá kẹ́gbẹ́ nínú tí ọlọ́run náà ní dídá ẹ̀dá tẹ́dá kan bẹ tó lè jẹ́ ní kejì kò sí àásù lọ́lọ́run lórí ẹ̀ gbígbẹ̀mí ẹ̀dá nígbà táti kò bá ti tó ọlọ́run ló ń lò ń gbẹ̀mí Allahu yatawaffal anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha ẹ̀mí tó bá ṣe tọ́ka tó ẹ̀ bá tó ọlọ́run ló ń gbẹ̀mí ẹ̀ èyí tó bá wà lójú oorun ló ń gbẹ̀mí ẹ̀ pàṣẹ àlè náà
tó ń bá wá dá padà sí lára kó lè bá a lọ àsìkò dìgbà tí yóò fi kú ni. àìsàn tó fi ọtí ọba lọ má rò pé mímọ àti rẹ ni o wàláhì má rò pé mímọ àti rẹ ni má rò pé agbára ogun rẹ ni o ọlọ́run ti tọ́ ọ wò wípé kó o tún lè múra títẹ́ ajáde ìgbẹ́ wájú rẹ lọ lórí àlọ́ jẹ́ pé àìsàn ọ̀kọ́jọ́ kú ẹlòmíì bẹ́ẹ̀ ẹ́ẹ́dì bẹ́ẹ̀ sọ pé tọ́lá nílé yóò yè bọ́ mọ́ yóò di yè bọ́ ìwọ́n tó tún wá sọ pé bóyá ní òye bọ́ nǹkan ìwọ́n mọ́tò wá kúta ajú ẹ̀ ọlọ́run máa ń tẹ́lẹ̀ dáadáa tí yóò tún wá kúta ajú ẹ̀ kí túmọ̀ sí pé ọlọ́run ní àtó lórí iṣẹ́ tí bá ń ṣe ó ti lásìkò tó fi ilẹ̀ mọ́tò àti kúkú òní sàkí ẹ̀ kọ̀tọ́mọ ẹ̀dẹ́ ìyẹn kan tó lè lọ lára àbùkẹ́ tó lè tún wájú àtàkì tí ẹ bá ń ṣe tó sì ta tọ́lọ́ ti fi ọjọ́ bó ti jẹ́ ọlọ́run lásìkò orúkọ tó ní o ìgbàgbọ́ owó gbọ́dọ̀ gbòòlé lórí kì í pé káwá dúró lórí kó lórí kádà rọ ọlọ́run padà ó tí yẹn bá kú lórí ẹ̀ yọ̀wọ̀ náà lọ tí yẹn bá kú lórí ẹ̀ yọ̀wọ̀ náà lọ ọlọ́run ní inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátápátá dídá wa tá a dá ti pè gbogbo ẹ̀ wájú àwọn ọlọ́run inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátápátá ló ti lẹ́nu àlà lọ́dọ̀ ọlọ́run ti fi gbogbo ẹ̀ tó ti kájà rẹ̀ kalẹ̀ tí ò ti pàṣẹ ọlọ́run ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run tẹ̀dá gbogbo nǹkan ó ti fi gbogbo ẹ̀ gbogbo nǹkan ọ̀gbẹ́ ọlọ́run ti fi gbogbo ẹ̀ etí ò ní wọ ọlọ́run ti mà etí ó wọ láàrin ìtẹ́jú náà ọlọ́run ti mà ọkọ̀ kan tẹ́rò já ọlẹ̀ tọ́wọ́ aládídẹ́ǹtì ọlọ́run ti lóòní ti bẹ́ẹ̀ ni bọ́lá ń bá lọ́wọ́ wà bẹ́ẹ̀ kò ní kún téèdé dé wọ̀ ọ́. Rabbil alamin ó túmọ̀ sí pé rububiyya ń bẹ bọ́lọ̀ a sì gbọ́dọ̀ mọ̀ pé àásù lọ́lọ́ pẹ̀lú rububiyya yìí. tá a bá wá rí pé iṣẹ́ kan ń bẹ tọ́lọ̀ ń ṣe sẹ́dá ń ṣe á mọ̀ pé tọ́lọ̀ ń fi ṣe tọ́lọ̀ ń yàtọ̀ sẹ́dá ọjàtọ̀ sí sẹ́dá ìtọ́jú tọ́lọ̀ ń ṣe sẹ́dá ìtọ́jú tó kárí ni kò sí ẹ̀dá kan tó lágbára lórí ẹ̀ lára àkọ́jú náà ti wà lórí pé kí ni o agbọ́dọ̀ nígbàgbọ́ nípa kádàrá ọlọ́run bá fẹ́ pé ala lahul khalqu wal amr tabarakallahu rabbul alamin. dídá ẹ̀dá ọwọ́ ọ̀hún ni àtẹ lórí ẹ̀dá ọwọ́ ọ̀hún lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹ̀dá kankan káàbìrì kan ó ti mú ìdá báyìí ó ti yọ sókè ọba ní sọ̀tà àmì tó dùn ìdá ìdókòó ó ti yọ ó ti dàn sókè ó ti ta ni ó gba ọ̀lẹ́ lọ́dọ̀ lónìí ànígbà tí a bí ọlọ́run kò sí lè gbé ìgbà padà ká ní ìgbà ìgbà lọ́wọ́ sálọ̀lá èèyàn wà pẹ̀lú ọlọ́run èèyàn wà pẹ̀lú ọlọ́run. bẹ́ẹ̀ náà ti ní ọlọ́run bá àdìjọ́ lá nínú òsè rẹ̀ náà ni pé onífẹ̀dà ẹ̀ lọ́wọ́ tí ọ̀sán náà ìmọ̀ràn àwọn 56 wallahu yuhyi wa yumiit ọlọ́run ní fún yẹn ní tẹ̀lé òun náà ní fún yẹn gbọ́dọ̀ òun náà lórí pẹjẹ imú ẹlòmíì yọmọ owóògùn ajéki téyìn èso ògùn òbí kọsẹ̀ mọ̀tẹ́ bọ́bá jẹ́ tọ́ọ̀bù ní sílẹ̀kùn rẹ bẹ́lọ̀ rẹ kíkọ́ sọmọ wa tọ́ba ń wá awéwù ọ̀wọ́ àwọn àdìjànù nù àwọn àdìjànù wọ́n wọ́n ní ó pèsè ọ̀sẹ̀ bọ́ọ̀lù ṣùgbọ́n kó orí ṣe kó orí jẹ kó orí mu ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ gbogbo ńtọ́nà bá wa ti fọ́ lórí yìí ntọ́ dáa jù nípa wa máa bẹ́ẹ̀ lọ́dún tó fọ́ ní àlàbà onáà ní ìtẹ́lọ́rùn nínú mójúkò fi hà á kọ́lọ́n kó ṣe fún yàn tí ọba ṣe fún yàn kò sí bí yàn ti lówó tó yóò sì bá wà lórí pé kò tó lọ bọ́lọ̀ náà. téèyàn bá máa yẹ sí gómìnà ọmọ àgbà wọ́n máa ń sọ èlò gómìnà gbà ní bọ́lá ti kúrò lóṣooṣù ó lé mílíọ̀nù tó wọ́n gbà lóṣooṣù pírẹsidẹ́ǹtì náà ó lé mílíọ̀nù lóṣooṣù ebi Jonathan lóyún lọ́sọ̀dí ẹ̀ di 23 million láti gbé Jonathan ní ògbélé before ibò àlùfẹ́ fún ọmọ fún 2.3 téèyàn bá máa yẹ sí gómìnà ọmọ àgbà
kọmíṣánná ọmọ ọgbà tó bá bẹ́tẹ̀ jáde ní ìsọ̀ ọmọ ọgbà tó bá bẹ́tẹ̀ jáde tọ́lọ̀ bẹ̀yìn nírọ̀rùn kí ló tó wá ṣùgbọ́n síbẹ̀ nígbà tí òsì tẹ lọ́rùn kọ̀sẹ́sìn ọlọ́run ọlọ́run kọ́ sànù wa ọlọ́run ní yẹ alùpùpù máa ń fi sàmà wà á ti wà láàrú ọláyà omi ní wà bí ìjà gbogbo ní mẹ́sánmà ní bẹ̀rọ̀ lójoojúmọ́ ọlọ́run ní kí n ṣe gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan lára gbogbo bí yà ọlọ́run kọ́lọ̀ ní tọ́jú ẹ̀dá ọlọ́ni wàlá dẹ́kùtìlú àwùládàkùn mi ní ìmúláfin náà nínú àrùsùkùkùn wà ìyáwó wàlá dẹ́kùtìlú àwùládàkùn mi ní ìmúláfin náà nínú àrùsùkùkùn wà ìyáwó ẹ má torí òsì kẹ ẹ má para yín lọ́mọ àwa láti jẹ ìmú fún wọn àwa láti jẹ ìmú tiyín náà ìyàwó rẹ lóyún ọlọ́mọ lòun kọ́sà wàálẹ̀ ní àdìgbò yìí ọ̀dà àdìgbò lọ́wọ́ fẹ́ dà fún gbogbo ọmọ tí bá ń bọ̀ ọmọ àbọ̀ pẹ̀lú ìjẹ̀gùn rẹ̀ nígbà wá bá ti wá dúdú kó ọmọ tó bíbí rẹ̀ ọlọ́run máa darí ìjẹ̀gùn sọ́dọ̀ rẹ̀ yóò fi darí ìjẹ̀gùn tó ní orí gbòmìnira ọlọ́run àmọ́ da tiẹ̀ náà mọ́tò bá ti ń sá ọlọ́run da sí gbòmìn tó bá jẹ́ ìyá lọ́rẹ́ bí a ti máa ṣe ọlọ́run máa da sí ìyá àyèmọ́ yóò fi lórí ìṣèjọpọ̀ ẹ lọ nígbà tó kọ ojú ṣe ìwọ ló dúró kọ fẹ́ fojú ṣe tọ́ba di dúró kọ fẹ́ fojú ṣe àwọn ọlọ́tíkọ́tíkọ́ gbà mí ìwọ lọ́mọ ló ti lórí ẹ̀ kan. even psychologically logically proof nígbà tó bá ti mọ̀ pé o ò ní ju ìwọ nìkan lọ ìgbìyànjú rẹ lórí owó kéré tó bá ti mọ̀ pé mo ò fẹ́ níyàwó ọmọ àwọn ọgbà mo yẹ kí n wá ọmọ tí kò tó máa fi yàwó rẹ lórí ìdílé máa ro jẹ ní ọkọ rẹ wà tán ẹ lẹ́yìn kí ló tún lè mú kún tó ń ṣe nígbà bá ti di pé ọmọ ń kó má yẹ ọkọ rẹ yóò máa tún ti lẹ́bi tẹ́lẹ̀ lọ́jọ́ ọmọ yìí ọmọ yìí ní báyìí wọ́n máa pe ọ̀rọ̀ ìdílé sí táàmù kan mọ̀ nù gbàdúrà sí táàmù mẹ́ta ọgbọ́n máa ṣiṣẹ́ lórí ìdílé ìdí òṣìṣẹ́ tẹ́lẹ̀ ọlọ́run ní òun lòún ṣe ìjẹ́ ìmú fẹ́ dà á nínú sí ọlọ́run nítorí ẹ̀ láti mọ̀ yín pé alihamudulilayi rabbil alamin ọ̀ ń sọ̀rọ̀ fún wa pa tọ̀hídù àkọ́kọ́ òun náà ní pé ọlọ́run ló lè rògbò bíyà lọ́dọ̀ ìtọ́jú ẹ̀dá ẹ̀ tí ọba nígbàgbọ́ ń pa yẹn ó di kékeré kí ẹ ṣe tòkìní náà ó lè máa ta fáàkì àná mọ́sálásí àìmọye yẹn ti ń takò ìyá kaná àgùdù wáyé ìyá kaná sẹ́yìn ó ti ń kà lójú ọlọ́run ìwọ nìkan lá máa sìn ìwọ nìkan lá máa wà lọ́wọ́ ẹ̀ ojoojúmọ́ ní nkà gbogbo rákà kọ̀ọ̀kan ní nkà ìdí tó ń ṣe ń tọ́ka kò kọ́mọ́ ti jáde mọ́sálásí ó ti ń takò ń tọ́ka mẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu yìí náà ṣe ń takò alhamdulillahi rabbil alamin agbàgbọ́ ọlọ́run ìwọ ni olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá ó náà ọgbàgbé rẹ rárá ọgbàgbé rẹ ìwọ ni kọ́ ọkọ kan rẹ sọ́dọ̀ ọlọ́run kọ́ ọmọ tí lọ́kọ́ ọmọ bẹ̀mú tó bá ń fẹ́ ẹlòmíì ọmọ sáré kíjokíjo pé àfa ẹ̀fọ́ sáré lọ́dọ̀ àwọn àfa àgbẹ̀ ọmọ kò sáà fọ́ ṣàdúrà fún ọ sábà bàjọ́ ń túlọ̀ àgbẹ̀ ọmọ ṣàdúrà fún ọ bá tún náà mọ́ o ṣùgbọ́n àárín ìwọ àtọ́lọ́run náà ó lè dáa ju àárín àfa àti ọtọ́lọ́run lọ ṣébóde lórí irùngbọ̀n fìlà ṣòkòtò sófé ẹlẹ́à ẹ̀há ṣébí torí nù torí mi ni ọlọ́run nìkan lọ́mọ mi ìtọ́wà bẹ́ẹ̀ bóyá ń tí wọ́n gan tó ọ̀fà ń tọ́ ń sá fún lẹ́sẹ̀ ó ju èsì àbá àtọ̀fà gan tí ń sá fún lọ. báyìí àárín ìwọ àtọ́lọ́ ni ọkọ́kọ́ jẹ́ ọjà kọ́fà fẹ́ tó kọ́ bẹ́ẹ̀ kó sìn lọ́wọ́ kó sì bẹ́ẹ̀ lọ́ọ̀ múra rẹ̀. yọ á rò pé 20 naira rẹ̀ tó bá sílẹ̀ fún wájú àfa 50 naira yọ ládùúgbò nìyẹn àdúrà bẹ̀rẹ̀ tó bọ̀ bá tí ìfi 20 naira alẹ́ àti 50 naira yìí kò ní abáàdùn ní ti kò ní tẹ́ taratara àgbàdo bá mú 1000 wá yọ wà múra sí sẹ́yìn wàhálà dùà kọ́ńtrákì nìyẹn gbọ́dọ̀ àbọ̀bá sílẹ̀ ọmọ gbọ́rọ̀ tí ó sọ tí bí ọ̀tá ti jábọ̀ lára rẹ̀ tí ó fi fún owó tí ó fi lè fi sádùá wà nù sádùá tọkàntọkàn nù. lẹ́yìn ìgbà náà ní sọ̀rọ̀ ìgbọ́lá àtúmọ̀ ìwọ̀ sèfáàt ọlọ́run bá àákó ní pẹ̀lú ọkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ó kọ ọlọ́run ti wà lára Rabbil alamin oní ọ̀làdùn ní àrùrọ̀ làwọn ànábì ọlọ́run
àtàwọn ẹni tí ẹ sáré ọmọ tí wọn bá ti bẹ́ẹ̀ bọ́lọ̀ ya Rabbi Rabbana ighfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana wansurna ala al-qawmil kafirin Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab Rabbana atina fid dunya hasanatan وفي الآخرة حسنة وقنا عذاب النار ó kọ ọlọ́run náà ní rọ́b ká pè é pẹ̀lú ọkọ yẹn inú àásìgbà yìí pé àásù lọ́lọ́run lórí ẹ̀ àti lórí ìtumọ̀ tó ń tọ́ka sí ọlọ́run bá sọ pé kó lè dé ọlọ́ àwọn èdè Rahman ayyamma tad'u falahu al-asma'ul husna sọ pé ya Allah sọ pé ya Rahman àwọn káàbìrì mọ́kà wọ́n fi rí ànábì sallallahu alaihi wasallam agbóyà aláwò fún yá Rahman kò yá àwọn ọmọ ó tẹ̀lé sí wọn báwọn ọgọ́rí ọlọ́ni kò lè dérò lọ́la àwọn ìdérò Rahman àyàmà tẹ́lẹ̀ òfàlàwọlé àtùmá òdòfọ́fúnná sọfúnmọ́fúnmọ́ kú ọlọ́run Allah tọ́lẹ́tọ̀ síjọ́sìn Ar-Rahman ìrọ̀ ọlọ́run ọba aláàánú àyàmà tẹ́lẹ̀rú èyí owó òṣìṣẹ́ bá pè nínú kìíní àti kejì àbí mi náà ní fàlàwọlẹ̀ àtúmọ̀ ọ̀dọ̀tọ̀túnmá. ó kọ́tọ́ rẹ̀ wà bẹ́ẹ̀ fọlọ́ kéèké Ṣàngó kéèké Ògún o Kùránì ti sọ pé àtúmọ̀ ọ̀sọ̀lẹ̀ ìtumọ̀ wa. ó kọ́tọ́ rẹ̀ pé ẹ̀yin lẹ́kàn fìdíkì ẹ̀lẹ́kàn sọ wọ́n ní ọlọ́run rìn ẹgbọ́n sọlọ́run rìn lẹ́yìn ọlọ́run náà ẹgbẹ́ ọlọ́run kan bẹ́ẹ̀ bí lẹ́yìn tẹ̀sí ẹ̀kọ́ pẹ́ èyí tọ́lọ́run ọlọ́run náà lábẹ́ rẹ̀ tọ́lọ́run tọ́jẹ́ ti rí wà tí èyí ti lè yàn. ó kọ́ tẹ̀ kàn fún nǹkan lásán ṣe tọ́run ètò ní bẹ́ẹ̀ni ẹ̀ tọ́lọ́run kan tó wá kó bẹ́ẹ̀ ọlọ́run ni wálé láàyè lẹ́ asùnmá òlè fọ́fúnná fájú òwú ìdí ha àwọn kọ́tọ́ rẹ̀ wà ń bẹ fọlọ́run àlè fọ́fúnná التي بلغت الغاية في الحسن والجمال èso yẹ pé kò sí nǹkan rẹ̀ wà tó tọ́jà kù nípa ìtumọ̀ tí ń tọ́ka sí fọláwọ́ lè asùnmọ́ òlè fúnná wálé ńlá ayé lè asùnmọ́ òlè fúnná fàdíhù bí ha ọlọ́run ní àwọn ọkọ̀ tó dógóńgó ń pa dídá tọ́rẹ̀ wà ẹ máa fi bẹ́ẹ̀ lọ́n mọ́ wàá gbókọ́gbó ó kọ́kọ́ kọ́ ojú ìpinnu kọ́ra àdúgbò ìpinnu àdúgbò táwọn mìíràn tó ń lọ wọn kékeré kọjá yìí ìsọkúsọ tó nínú o tó arọ́bù ní ọkọ̀ ọlọ́ọ̀lọ́wà ẹlẹ́ẹ̀kẹta tó kó sínú náà ní sọ̀rọ̀ fíjì lòlò níjà omi náà lọ́yẹ ká fọ́ fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n a fi sí kan nígbà ọ̀jẹ́ yìí pé tó ọba ti gbà yìí sí alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ ní olùrẹ́ gbogbo ẹ̀dá tí tọ́jú gbogbo ẹ̀dá adé pé ọpẹ́ tó wíwù nínú kan nínú ìbáàdà lọ́wọ́ ọgbọ́dọ̀ gbà yìí pé ẹ̀tọ́ ọlọ́run ní nígbà tó ọba ti gbà pé ọlọ́run lólùtọ́jú gbogbo ẹ̀dá adẹ́kọ̀ náà nìkan lọ́lẹ́tọ̀ tó kọ́ ọmọ ó ti mú tòun ní ẹ̀lùwíyà ó ti kó sínú nìyẹn lọ́lọ́run ti sọ yìí pé wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun èmi ọ̀dá àwọn èèyàn fún kínní kan àtàlìjẹ̀nu ó ti pé wọ́n wá wọn sì ní ọlọ́run lọ àwọn afáàní dáálì wá ìlú yìí fún mú ìgbé ọlọ́run lẹ́yìn ọ̀kan tuntun ọlọ́run bá tó kó ń lọ́dá wọn ọlọ́run ní ìwé ànábì ìrẹ́ Ibrahim ìrẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin sọ fún wọn yìí pé inna salati ìrúkìtì mi wà lùtùkì gígùn ẹran mi tí ń bá ń mú wọ́n máa ya àsìkò tí ń bá ń bẹ lórí ìtẹ̀mí wọ́n máa ti àti ikú mi lillahi ọwọ́ àbọ̀nà ọba rabbil alamin ní káàkiri lọ́nà ọlọ́run bá tó yẹ kó ní tọ́jú gbogbo ẹ̀dá pátápátá lómi hàn la sharika lahu kò sí akẹgbẹ́ fọlọ́run lẹ́yìn ọwọ́ a máa tìlì bá dàbò kiri kan tí ó tún máa sìn tí ó tún máa tẹ́ bọ́lọ̀ ọlọ́run lákẹgbẹ́ wá bí dáa àyíká omi rì tù nítorí wọn pa mí láti ẹsẹ̀ yẹn ìwọ àfọ̀nkátà yìí ànẹ́bìtà sọ́lá mi ń sọ lọ́lọ́ ní ọmọ sọ fáwọn èèyàn ìtàwọn ìdù tọ́lọ́ ń pa mí láti ẹsẹ̀ yẹn ìtàkùnà tó ń sa ẹ̀kọ́ tó ń ṣe tó rí dàdàkùnà
wọ́n ní ọmọ ilé ẹ̀ mọ́ gángan ewé ń bẹ egbò ń bẹ kálukú àti òòtà ní òsì ni ànitọ́ bá ti gba ìsìláàmù kì í tọ̀nà tiẹ̀ mọ́ níta ń sọ̀rọ̀ tọ́ bá ti gba ìsìláàmù kì í tọ̀nà tiẹ̀ mọ́ ó ní ìdíkò ti tẹ̀ ìtọ́ọ̀mù náà ọ̀nà ni àlámú áhàdì ilé kò yá bá ní ádámà aláàtàbùdù ṣètọ́n ìnáwó làkùn màdùkú mú bí wà ní ibùdó ní àádá sọ̀rọ̀ tó ń mú sẹ́fìlì wàlàkọ̀dé àdọ́là mi kún jíjẹ làǹkẹ̀fì rọ afàlàkùsàkùnù tààfìlù ọlọ́ni yá bá ní ádámà ìyẹn mà níbi ádámà àlámú áhàdì ilé kò yá bá ní ádámà kí n wá ti sàtọ́lẹ̀ fún yín ní ìjọ kìlí àná tó lọ ń kó wa ju bí ọmọ náà gún ní baradi Adam ọlọ́ní aláàtúndì rọ́bì fún kọ́ọ̀lù lọ́la. tẹ́mi lóluwà yín èmi lólùtọ́jú yín èmi lólùrẹ̀ yín èmi lẹ́yìn tẹ́ máa sìn aníbẹ̀ẹ́ ni wọ́ọ́ lọ́wọ́ aníbẹ̀ẹ́ ni àwọn ń bọ̀ ní ayé adélé ayé tán atúndì gbàgbé ọlọ́ni mo ní kẹ́ ẹ má fi tẹ̀ fọ́ iná owó làkùn àti owó mi ní ọ̀tá tó fojú hàn tí ò rújú ìní ṣe ìtọ́ràn torí pé tí ọ̀dà ni ọmọ kan ní láti ẹ̀sìn ǹjẹ́ ẹ̀sìn rí ìbínú ọlọ́ọ̀ ní ọmọ kan ní láti ẹ̀sìn ǹjẹ́ ẹ̀sìn bá tọ́ máa lẹ̀ kéjì jẹ́ sẹ́yìn náà jẹ́ kí ìsinmi náà bàjẹ́ bí tiẹ̀ ìní ọmọ kan ní láti ẹ̀sìn ọmọ ọlọ́mọdé lọ dùdú tó o sì ní ọbẹ̀ kọ́sákòrì ọ̀gádà wù mí abẹ́ni tí ń ṣèjọba lọ́wọ́ tó ń yára ó ti bì ọ́ ó ti gbóúnjẹ lẹ́nu rẹ̀ àníwó ìyọ̀gádà wù ó yàwó tí wọn náà ti bẹ lọ́nkọ́ ya wèrè tọ́ ọ bẹ lọ́nkọ́ mọ̀ ọ́ ya wèrè àbíkọ́ ọmọ ń bú wèrè tọ́ ọmọjọ́ tí ó tó kó mẹ́. ìjọ máa pa yín láti ẹtí nìyẹn aláta abudu ṣaitan ẹ má ṣe ìyọnu ètò gbogbo tí ọjọ́ ra wọn tí wọ́n máa ń rùn fún un tọ́jú pé tọ́ ọba yóò pé wọlé lé ìjọ ni wọ́n máa ṣe náà nù. ìgbó ni wọ́n lọ dẹ̀ kọ́ sórí ta ìgbó ni wọ́n pa wọ́n mú ẹyẹ funfun wọ́n já gbogbo yẹ ẹ̀míẹ́míẹ́ láì dé pa tí o ní dẹ́kun kẹ́kẹ́ lára ẹ̀ ẹ̀wọ̀n nǹkan burúkú ó lé ní tulu lọ́dà láàmú kó lọ wẹ wúlò ẹ̀ lórí ta kọ́dọ̀ ẹ̀ tó ní kẹ́kẹ́ lọ́dà tó ń ta pé tulu wọn lọ ìdí ọ̀jọ́ra wọn ó lé ní kejì ọmọ ìkejì ọmọ ó lé ní làwọn ó lò kílẹ̀ àfìdí àbá kílẹ̀ kẹ́rì ti máa bá àwọn onímọ̀ mẹ́sìn àwọn ní kíló pẹ̀lú ní àwọn ọlọ́wọ́ tí wọ́n yà tètè àjì àtọ́mọ̀ àti ìkejì ọ̀rọ̀ àtètè àjì fún ẹgbà èké ọmọ bí mọ̀ká nàìjíríà ìdọ́kítọ̀ jì ó ṣe wá ní ìdọ́kítọ̀ oníkejì ọmọ ni gbogbo àwọn ọmọ tí mo fi ń gbárí èmi ọ̀gbá ní Saudi Arabia kìnìkìnì lọ fẹ́ẹ́ fi kejì ọmọ nígbà tí òsì yẹn bú ṣé placenta ni àpò inú ìtọ́mọ wà nínú ìyá rẹ̀ ebi wọ́n ti flọ́ọ̀tì ẹ̀ wọ́n ti dàdí ní ọba àdájọ́ kọ́ lọ jẹ́ra fún ẹ̀ gbàgbé wọ́n bá ti bínú dá lọ́ba wọ́n lè wọ́n lè lérè dé ọmọ ìdílé mo ti lérè dé àbá yìí wọ́n ní ìwà gbé lọ́dọ̀ yìí wọ́n ti àlùfẹ́ wà báyẹ̀ jàgẹ́ níjà gidi ṣé mo kéjọ mọ́ wá wọ́n ti tọ́jú ẹ̀yìn náà lọ ẹ̀yìn náà lẹ́wọ̀n ìbẹ̀rẹ̀ kẹwàá ẹ̀sìn rárá ẹ̀yìn náà gbé lọ ìkẹwàá adé o. ìlú tí ẹbọ bá ti wà ìlú búkú ẹbọ ẹsẹ nǹkan rè kéje yìí orí náà ní nǹkan gidi kéje yìí orí náà ní nǹkan gidi ó sẹ́yìn jìdí dókítà ọ̀gá ẹ̀ fún ìfúnyàn sáà òdi wọn ìgbọ́rí kódà kò mẹ́mi náà làmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé kí n tó kó ní àmọ́ àásẹ̀ làwọn àwọn gbẹ̀mọ̀ kò lábà gbẹ́lẹ̀ lábà gbẹ̀lẹ̀ wọ́n tẹ̀ wá rántí mo tẹ̀ àárí kòlẹ́jì àtúntọ́mọ̀ tiẹ̀ nígbà kan ìfìyà ẹsẹ̀ nǹkan láàyè ẹbú ẹsẹ̀ nǹkan rè kì í ṣe nǹkan gidi ntáwọn ọkà àti àmọ́yé wọn tẹ́ ń bí lójú wọn lé ẹjọ́ síbù wọn plọ́ọ̀tì ìpéjọ wọn plọ́ọ̀tì ẹ̀mọ́ ọmọ ni wọ́n dáhùn lọ síbù àwọn àmọ́ gbé kẹ̀kẹ́ dáfọ́ ìjẹun wá sí gbòsí o ẹ̀mí dáhùn ọmọ kékeré orí owó mọ́tò lọ́wọ́ wù. èèmọ̀ ni kọ́lọ́ nǹkan mọ̀ ti alẹ́ lẹ́bọ̀ o ọlọ́run ní alámọ́ áhádì ilé fún yá bà ní ádámù mo fẹ́ sọ ayé àǹbẹ̀lẹ̀ ni Allah ta'budu ṣaitan ẹ má sì ṣaitan ẹ má sì yọnu rẹ̀
ó lè pé kó ni wọ́n máa jà wọ́n sábà jà sórí òkúta wọ́n sábà jà sórí òkúta tó yẹ kí ni ọjọ́ ibi tẹ́ kó wọ́n dé yìí. níbi ọ̀gá nìkan bẹ́ẹ̀ ó ní ẹ̀dá fún ó ní ògùn náà gbígbóná sí ẹlẹ́kọ̀ọ́ nítorí wọ́n á ti rí ẹlẹ́kọ̀ọ́ kẹ́yìn tó sọ sórí ọ̀dọ́ ọ wá bẹ̀rù ọlọ́run lè jẹ obìnrin kí lọ́rẹ́ fi ṣe ògùn náà jẹ́ ẹ̀dọ́gbóná kalẹ̀ kí lọ́rẹ́ jẹ́ náà láwọn yìí rẹ̀ ọjọ́ sálọ̀dọ́ ọlọ́run ó ní rárá ògùn náà yà á yẹ kọ́ sáyé ìwà ń dà wọ́n ti ní wọ́n rà lọ́dọ̀ kí á là tó bẹ̀rẹ̀ lójú kára lọ́dọ̀ rẹ̀ wọ́n láì lójú lọ. ibi ọlọ́run tó kọ́ sí lọ́wọ́ àti àwọn ọlọ́run ti dé yọ. àmọye táwọn Awólọ́wọ̀ sí lórí kọ́mọdé níjọba ní wọ́n á rí bẹ́ẹ̀ dé yọ. tí wọ́n ọmọ ọlọ́run ọmọ gángan wọ́n ọmọ ìsìláàmù wọ́n sì ṣe wọ́n sì gbogbo taratara wọ́n fi ṣe. àwọn bàbá tí wọ́n mọ̀ dáadáa wọn ni wọ́n jókòó yìí àwọn òdùmọ̀ tó ń jọ èyí wọn báyìí jẹ́ ńlọ ní ìgbà tí gbogbo kódà ìwé orí igi yóò dìbò bá Awólọ́wọ̀ tí lẹ́gbẹ̀ẹ́ ti Ṣàgàrí tí wọ́n lọ lu awo tiẹ̀ Ṣàgàrí ló kura yìí ọlọ́sọ yìí ká látàbùdù ṣẹ̀tán ẹ̀ gbọ́dọ̀ fi èso iná wúlà fún màdùn ọ̀sà tó kó náà ni wà ní ibùdó ní èmi ọlọ́ọ̀ni fẹ́ máa fi hádà àtọ̀rọ̀ ọ̀hún sẹ́fì ọ̀nà tí òun kọ́ lọ́wọ́ nìyẹn ọ̀dà tó straight nìyẹn tí òun ojú lọ́wọ́ kò ní ìjọ ọdẹ fóònù kan kò ní ìjọ ọdẹ ayọ̀ ọdún kan kò ní ìjọ ọdún kùrọ̀ ayé látòrí fóònù kò ní. wàlàkọ́dí adọ́là ní kún jíde làǹdẹ̀bí rọ èso ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ènìyàn ó ti sọ nínú wá sí làákà yìí ó ti ti àwọn èèyàn ló ti ti wọn lọ́nà kí nǹkan má ti ṣe wọn báyìí wọ́n mọ̀ rò káyọ̀ pé mo ṣe ọkùnrin yìí obìnrin yìí ni wọ́n wà ká ọlọ́ ká míyàn mẹ́wàá ibi tí ọmọ rò sí ó lè ká míyàn mẹ́wàá kalẹ̀ dé tí o bá jó àbí kéèyàn múra dáadáa ètò kan nù o tó bá tiẹ̀ wá jẹ́ kọ́kàn tó ti fẹ́ràn rẹ̀ ó ti bọ́ ká míyàn ogún kalẹ̀ yọ máa kàlera wọn kó lè jẹ́ pé lágbájá báyìí ló lè jẹ́ pé káwọn ìgbàdàn yẹ pé ọlọ́run wa ó ti wà ìdán kò sí nǹkan kan máa ń tiẹ̀ kò ní dídé àmọ́ wa kò ní wá látọ̀jú ẹ̀ mọ́ bí ẹ̀ lórí jọ́ ẹ̀ ń bá gbà pé Rabbil Alamin ọgbọ́dọ̀ mọ̀ yí pé tawhidur rububiyyah ti mẹ́mẹ́ ọlọ́run ló ń tọ́jú gbogbo ẹ̀dá àkóso ní pẹ̀lú fẹ́rẹ̀ tí bá ń ṣe tawhidul asma'i wa sifati ti mẹ́mẹ́ nínú kọlọ náà ni arọf olùtọ́jú ẹ̀dá olórí ẹ̀dá tawhidul uluhiyyah ti bẹ́ẹ̀ níbo jẹ́ kó lò olùtọ́jú gbogbo ẹ̀dá ní gbogbo onírànà bá ti dé náà ni ọba tó ti pé ọlẹ́sọ̀ sí ìjọ. tọ́ba ti wá jù bẹ́ẹ̀ adé pé ojú ọ̀nà tiwa àti tàwọn ẹlòmíì ti wé ṣe Islam ó ti bójú hàn pé ọlọ́run ọba nìkan lọ́ba ẹgbọ́n tọ́lọ́run nínú Suratu Al-Imran aya 64 ọlọ́ni kúlí yá ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa in tawallaw faqulu ashhadu bi anna muslimun ọlọ́ni yá ahlal kitabi gbogbo yìí tá a fún tíra ṣáájú Yahudi àti Nasara ìní àdùnnú kìtàbí ní Kùránì nígbà mọ àti gbé bàbá kan Kristẹni ọba pè mí bàbá gbàgbọ́ ọba pè mí jẹ́rìí wà wọ́ ó sì ní Kùránì ó ní wá kárí ọba ní yálà ìkìtàbí ẹ̀yìn oníkìlà bí wọ́n fi tún ní translation jọ ẹ̀yìn oníkìlà onísọgbọ́n tọ́lọ̀ ń sọ fún yín ẹ̀yìn ní Kùránì tó ní rárá o ta ní gbé tíra jù sáré gbé tíra ní ìwé tí wọ́n fi tíra bí ìwé tí wọ́n wá jẹ́ tíra yìí èyí débi ni wọ́n ń pè lẹ́tọ́ àmì ló fún tiẹ̀ yẹn tó ẹ̀yà alálejò náà tí Kùránì bá ti sọ iná ẹ̀ làwọn tó lọ́wọ́ fún ní tíra ṣáájú Ànábì sallallahu alaihi wasallam alálejò kìtàbí ni wọ́n ń pè wọ́n àbí kìtàbí yìí tó ọjọ́ Yahudi ni àbọ̀jẹ́ Nasara ọ̀rọ̀ tí wọ́n bá wá ń sọ ní ọ̀sọ̀ yìí pé ṣé Nasara nìkan ni àbí Yahudi nìkan kòkó mùsùlùmí nù rárá ọlọ́ni kúlẹ̀ yá ahlal kitab eré ànábì sọ fún wọn pé ẹ̀yin tá a fún tíra ṣáájú
Yahudi àti Nasara ta'alaw ẹ máa bọ̀ ila kalimatin ẹ máa bọ̀ wá síbi gbólóhùn ẹyọ kan sawa'in tó ti dọ́gba baynana wa baynakum láàrin àwa àtẹ̀yìn ìyẹn tó kó ti wà nù wé yín iná lọ́wọ́ àánú òwe tàwa náà a gbọ́dọ̀ yíyà fẹnu pa rẹ̀ kí ni nǹkan ọ̀hún alla na'buda illa Allah pípé a gbọ́dọ̀ ṣe kíní kan àyàbí ọlọ́run nìkan tó dá wa ìyá gbọ́dọ̀ máa sìn ọ̀nbẹ́nu òwe yín ọ̀nbẹ́nu òwe tiwa náà wàlá nushrika bihi shay'an a gbọ́dọ̀ rún nǹkan mi pọ̀ mọ́ o ẹlòmí ọmọ sin lọ́hùn kò sì tún ní fi síríkù lẹ̀ àwọn èèyàn tí ẹ burú jù ní ẹ̀dá nìyẹn o bọba wà nù sísin lọ́hùn ìsìláàmù dúró tì má sẹ̀bọ̀ mọ́ tó bá yẹ pé àwọn ẹlẹ́gbọ́n lọ fẹ́ jọ yìí máa lọ kò ní í jà nídìí ẹnu ìsìláàmù ṣùgbọ́n tí wọ́n rí ọ́n bì tí wọ́n tún rán bẹ́ẹ̀ wọn ọlọ́ni iná ni mo náà fi sùn iná fi dárí gíga alfa ìwé náà ná. àwọn mùnàfíkì tí ẹ sọ bẹ́ẹ̀ ṣe lú bí ẹ ṣe ń ṣe islam ní ẹ ṣe nǹkan ní ìsàlẹ̀ ẹnu náà wọ́n wà lọ́wọ́ dàlẹ́ kìí àrùn ibi tó ti le jù náà ìsàlẹ̀ yẹn kọlọ̀ǹkọ́sọ àpò mẹ́ọ̀ ọlọ́ni wà láàánú ìgbà bí iṣẹ́ ya ike àgbẹ̀dọ̀ ọ̀rọ̀ nǹkan ní ìfọ̀mọ́lọ́run wà láàyè tẹ̀síta bá àgùnà bá àdán àrùbá bá mi dùn nílá ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú ẹlòmíì ní olùkọ́jú lẹ́yìn ọlọ́run babaláwo kan olóògbà kan àwa kan pásítọ̀ kan ní dáńdé ní ìtú ìdáǹdé ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tó yẹ kí wọ́n kàn dẹ́hùn ní rẹ́gbò níbi tó sì dé lára àwọn èèyàn káyìn kó tó máa fọ̀rọ̀ wá tu àwọn èèyàn jẹ kó tó máa fún wọn láfúngbẹ́ ojú òjẹ́ ẹ̀sìn á o ò tijú ọlọ́run sì mú wọn ìwọ̀n bọ̀ bá mú wọn sí ìyẹn olè mọ́bọ̀ sórí rẹ́díò mọ́ ni gbogbo àdìsí tí ẹ ti lọ́lọ́ ní bọ́ sórí rẹ́díò ńgbọ́ ọlọ́run bá tiẹ̀ mú tó fi fẹ́ wọn gbá wọn mú tọ́fọ́ ọmọ wọn gbá wọn mú tọ́fọ́ ya wọn gbá wọn mú wọn ò ní kéde yìí mọ́ lórí rẹ́díò bóòlù yóò ti máa sọ pé ìfí ìdáǹdè ìfú òsì ìfí kìnnìkan ọwọ́ ọ̀gbìn ẹnìkan lọ́wọ́ fún ọwọ́ àpéjọ òru kìnnìkan òru ìyanu láti jọ wọn tí wọn ti gbé rẹ náà lẹ́yìn òkè ẹ mọ ìgbà tí wọn tó bí mi ètèmi ti gbọ́ láti ọbádàrí sango àbí kí ni wọn pè àbí mo ti pè ọbádàrí náà ni ọkọ lójú tó dúró nígbàjọ afọ́jú ọjẹ àwọn èèyàn lọrẹkẹrẹkẹ ọgbà afọ́jú oníkó lè bá àwọn arísẹ òde náà lójú lọ́jọ́ afọ́jú nẹẹbà ti gbé òkú kíkà gbogbo ìbàdàn nínú rẹ tó máa lọ ọbádàrí irọ́ ni àwọn jẹ́ ti fọ́jú kan ni wọ́n display tí wọ́n fọ́jú lójú tẹ́lẹ̀ wọ́n display ọgbọ́ àwọn èèyàn kan rẹpẹtẹ káàsì òdòdó asọ́lọ̀ náà lọ yẹn lọ́lọ́run asọ́lọ̀ àwùjọ náà lọ́tọ̀ ní bí ọlọ́run rẹ̀ yẹn ti wí jàbáwù náà gbọ́ ńgbọ́ ọlọ́run lo jàbáwù ti ẹ̀fún ní ẹgbẹ́ ọ̀nà mú báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ ni tẹ́lẹ̀ náà wá ń bẹ tó lè pé ànílò ọ̀dà kòtòrò ìjọba gan òsì ti mú dáwọ́dá dodo báyìí òsì burúkú tá a gbọ́rú ẹ̀ yìí ó ti mú ìjọba dodo ẹ̀gbọ́n sẹ́nu sọ lórí sálárì lónìí ó ṣe bọ́yẹ́ fún wọn fọ̀ fi ti èdè wọn ti kàn wọ́n ti rà bẹ̀rẹ̀ tuntun kẹ́ẹ̀kọ́ ni láàárọ̀ iná ẹ̀ ní wọ́n lè bó wọn kọ́ ṣùgbọ́n Yorùbá làwọn ń tú o ṣùgbọ́n kọ́fí tí wọ́n lò ń bẹ́ wẹ́ bá a tú sí tóbi burúkú nù tóbi burúkú kọ́ nù lọ́lọ́kọ́lá wa tẹ́lẹ̀ ọ̀nà ẹni fún àgbẹ̀ pé ìdúdáǹdè ìyẹn kò ní òsì ọwọ́ ń lọ́wọ́ kékeré kí wọ́n dá máa bọ̀. láti láyé lọ́lọ́run ti ń tètè rẹ̀ ọlọ́run wá jẹ́ ó dé wípé àwọn ọmọ wa gẹ́gẹ́ kí ẹjọ́ mọ̀ ìlú àbí kọ́nà ni wọ́n mọ̀ bọ́jú pé a ní wọn ìkànnì wọn ní Buhari àtòyìn pé o kọ̀tẹ́ tó pé ní gbogbo wa tó má kàn ní Buhari gbogbo àgbà ńlá yìí ni wọn kí ni wọ́n wá ní owó kó ní mọ́ jáde Allahu Akbar ọlọ́run tó lọ àti irú ẹ̀ tó sẹ́kù Nàìjíríà irú wọn náà tún bẹ̀ káwá máa bẹ lọ irú wọn báwọn ní kọ́nà máa gbójú kó gbé àwọn tó yẹ pé àwọn tó yẹ pé wò reflect yìí pé àjọ ń ṣèdè kan náà àjọ wà ní orísun kan náà wò reflect yẹ èyàn tí ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn èèyàn yìí èèyàn níta ni wọ́n
wọ́n fẹ́ yàtọ̀ sára Ghana wọ́n yàtọ̀ sára Amẹ́ríkà wọ́n yàtọ̀ sí lágbáwá kò sí ìlú ẹ̀ nínú ẹ̀ nù. àfi kí yíyá òun kó tún mu àwọn èèyàn wọn dódódó àwọn èèyàn míì máa ń rí àti wọn ká èèyàn wa rí ìjà gbọdọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa jẹ́ ń sàǹfààní lamẹ́ríkà tèmi nítorí òfin Amẹ́ríkà fáwọn ọmọ wọn làwọn náà bẹ́nẹ́fìtì látara àwa ò ní yẹn tábàjẹ́ wà arájòjì àjòjì gan lẹ́yìn àwọn ìjọba wa àmọ́ pọ́npẹ́yà gbọdọ̀ jẹ́ ṣùgbọ́n dúdú tá a jọ dúdú báyìí ọkàn tó dúdú ti pọ̀ jù tọ́lọ̀ ń kó sànù wa. ẹ sọ fún wọn yìí pé wàlá ayé tẹ̀síta ba'duna ba'dan arbaban min dunillah ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ mẹ́nìkan lóluwà ọ̀gbọ́dọ̀ mú ní olùtọ́jú kẹ́ ẹ máa sọ ẹnìkan ní lọ́ọ̀dù yín kí èyí tọ́lọ̀ ń tọ́da yín fàyín táwa láwọ ìrẹ́ ànábì sọ fún wọn pé kí wọ́n bá pẹ̀yìn dà tí wọ́n gbọ́n tó wí faqulu shahadu bi anna muslimun sọ fún wọn tó mùsùlùmí làwọn àwọn àdúgbò ẹ̀ lọ́sọ̀tọ̀ ọlọ́run ọlọ́run tó ń sọ fún wọn sọ́ọ̀tù kọ́wà ìpè wa qalatil yahudu Uzairu ibnullah àwọn yahudi lọ́dọ̀ tiwọn wọ́n sọ pé Uzairu ọmọ ọlọ́run ni wa qalatin nasara Al-Masihu ibnullah àwọn nasara náà ní Masihu táwọn náà ọmọ ọlọ́run ni òjíṣẹ́ sì ni wọn ta mélòó wà lọ́mọ ọlọ́run ọ̀hún gan kò tí ẹ̀ fẹ́ níye gan mọ́ dáadíkà qawluhum bi afwahihim ọlọ́ni wọ́n kàn ń sọ ìhùn lẹ́nu wọn ní ọ̀rọ̀ ọlọ́run kọ́ nìyẹn yudahhi'una qawla alladhina kafaru min qablu ọjọ́ gbólóhùn táwọn káàbìrì ń sọ síwájú wọn táwọn náà ń pé òòta àwọn yìí àwọn kan ní ti àtẹ̀gúnlọ́ ọ̀dọ́ ọlọ́ni ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa wọ́n ní sàgbó àwọn ògbó àwọn kan ní sàkàkọ́ lọ́dọ̀ gọ́ọ̀dù gidi èkó gangan gọ́ọ̀dù bẹ́ẹ̀ náà làwọn eléyìí ń ṣe kọ́ ọ̀tàlàhùnmùlà ọlọ́run ti tẹ́bílé wọn àná yorùbá kú ó gbé wọn jìyàn sí ìkẹ́ ọlọ́run gbóò ni wọ́n ti wá dáadáa pààrọ̀ ọmọlọ́run báyìí ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah àwọn àfáànù wọn àti àwọn apáàdì tí ń ráyé sá nínú wọn wọ́n sì sọ wọn di ọlọ́run míì lẹ́yìn ọlọ́run wọ́n sọ di olùtọ́jú míì lẹ́yìn ọlọ́run ẹ̀wọ̀n bí wọ́n ti ń wẹ pásọ̀ ní ìsìn àwọn pásọ̀ rẹ̀ pé wọ́n kún ní ògùn lọ́dọ̀ sọ́tọ̀ àná wálé má ti yí abúlé Mariam wálé má ti yí abúlé Mariam bẹ́ẹ̀ náà ni Isa ọmọ Mariam tọ́lọ́rán wọ́n sọ di olúwa wọ́n sọ di ọlọ́run wọ́n sọ di olùtọ́jú wọ́n sọ di olùgbàdúrà la ilaha illallah Ànábì sallallahu alaihi wasallam inú ọ̀rọ̀ ọ̀kan ìtọ́sọ́ ó ní Allahumma la taj'al qabri watanan yu'bad Allahumma la taj'al qabri ìyá ìdí ọlọ́run má ti sàárè mi ní táwọn èèyàn máa fara rẹ má ti sàárè mi lórúkọ àkúnlẹ̀ bọ́ọ̀mù táwọn èèyàn máa lọ lè fún ọ pé àwọn kẹta ju àwọn ọgbà àwọn ọlọ́dọ̀ àmì ìdàgbàlá ọlọ́run mọ́ tilẹ̀ àdúrà ńlá ní kánú ìdàgbàlá ń pè àwọn ẹ̀wá dúró sọ̀rọ̀ ìdíbí tí wọ́n mọ̀ ọba ti fẹ́ pẹ́ tẹ̀lé àwọn olùdíje ọ ni ètò ojú òjì asàlámù àlékún ló ṣe ó sì máa lọ ẹ̀wá ní dídú ọlọ́run yẹn wọn kalẹ̀ ní kájú àdéhùn sọ́lá kò lè gbà wa ma umiru illa liya'budu ilahan wahida kò sí ntọ́lọ́ ń pa wọ́n láṣẹ títí pé kí wọ́n máa sin ọlọ́wọ́ bá nìkan ṣoṣo la ilaha illa hu kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn àfi ọlọ́run nìkan ṣoṣo subhanahu amma yushrikun mímọ́ bẹ fọlọ́ ọlọ́run mọ́ta yọ nítorí yìí pé wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba yẹn. láàyè mí nínú Qur'an ní Suratul Yusuf ọlọ́run sọ yìí pé Yusufu gbàtọ́ sọ fáwọn èrò inú ẹ̀wọ̀n ó ní ma ta'buduna min dunihi illa asma'an sammaytumuha antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan inil hukmu illa lillah amara alla ta'budu illa iyyah ó ní gbogbo ń tẹ̀sí lẹ́yìn ọlọ́run àwọn òkò lásán ni òkò lásán pé ẹ̀yin àtàwọn bàbá yín yẹn ń fún lórúkọ ìjọba wọn béèrè ní wọn bí ilé lójúbi ni ẹ máa ní
òsán àgbẹjọ títí ẹ̀yìn jẹ́ òògùn yẹn kí ni jẹ́ òògùn ìta rẹ̀ mọ́ àjọ rẹ̀ gbàgbé ní mò ń wí yìí yóò fẹ́ tó 20 years wọ́n kà sọ́ọ́ lù mí báwọn náà ní kí ni jẹ́ òògùn yẹn jẹ́ sàgbéga yẹn unfortunately ọmọ àfáà ní ìsọmọ ológun ìsọmọ sẹ́gun tí ìlú sọ ìtumọ̀ rẹ̀ lẹ́yìn pé ọjọ́ orúkọ táwọn èèyàn kí ni pápá àtàwọn onígbàgbọ́ ọ̀hún tí wọ́n bá ń gbé fàbù wọn báyìí wọ́n á máa ṣe program alalẹ́ kan tí wọ́n láwọn sọ̀rọ̀ àtàbílẹ̀ ó lè máa sọ̀rọ̀ bàtálá ó lè máa. èyí ọ̀bẹ bí ọ̀rọ̀ yẹn níbo jàpá àti yẹn níbo bẹ́ẹ̀ ni tí wọ́n máa sọ léra wọn dẹ́ máa ẹni tó bá ti máa tọ́mọ̀rọ̀ bóyá ọmọ rẹ̀ rìn ní ilé ní ìgbé sọ́wọ́ wọ́n wá sọ nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ nígbà tó yẹ kọ̀rọ̀ gidi pé ẹ̀yọ bàtálá fẹ́ fún ẹnìkan níyàwó ìkan náà tó wá pòpósì rẹ̀ wọ́n á ní kò òbí ẹ̀yìn tó ti dàwó lẹ́nu ọmọ ìkéndéjà buké ìkéjì ọ̀yìn ìkéjì àpá lónìí wọ́n àjà àmà ìgẹ̀rẹ̀ ọjà arọ ni arọ òun tó jà lónìí ẹni lẹ́yìn ọ̀yìn fún ọmọ tó bẹ̀rẹ̀ lọ́ba lọ kébé sùn lọ́ba lọ sí gbóró babaláwo bá jí bá ọdún yẹn bọ́ ní ọrùn tí ó fi lọ́ba lọ sí èsì wà látọ̀ lọ́ba fáwọn àìsàn wà látọ̀ ọ̀rọ̀ sọ́kùsọ ìgbà tẹ́nìkan náà béèrè ìjọ yìí ní aláìsàn ní wọ́n ti sọ pé pòfẹ́sọ pẹ́lá mi gan pé iye àjẹ̀dù báyìí mílíọ̀nù iye àjẹ̀dù báyìí ló kó wa ní India ó ní ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ tí ẹ̀yẹ fún nígbàgbọ́ sí àtúkọ̀jẹ́ tó kù láyé àbáyé ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ níbi lọ́yẹ̀ kọ́ gbàgbọ́ bèbí yìí pé kọ̀ọ̀jẹ̀ kọ́ sọ pé ìsáàsì àdúrà lára máa ti báyìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì lọ́yẹ̀ kọ́ gbàgbọ́ náà níbọ̀rọ̀ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ni ìmọ̀ kọ̀ọ̀kọ̀ Quran sọ hadithi sọ ńlọ́kàn mùsùlùmí tí ọba ti sínú ìwé tó wà tẹ́ntì kó onídìbò gbàgbọ́ ọwọ́ àti àbẹ́rẹ́ tó ìsáàsì àdúrà wọlé àmọ́ ni tí wọ́n gbàgbọ́ ni wọ́n ní iye mílíọ̀nù báyìí ló kó wá sí Nàìjíríà tó máa da Nàìjíríà rẹ̀ báyìí tó tóbi ọdún méjì àmẹ́ta yìí tó tọ̀ pẹ̀lú ògbó ọlọ́ọ̀mẹ́ ẹ̀ ládùúgbò kọ́lọ́n kó ti wá nínú ẹtí ọmọ ìsìn ọlọ́run lónìí kan tó kó jẹ́ akúlórí tawhid mọ́jà akúlórí ṣíríkì tá a bá ti láì dá kọ́lọ́n kó sàmójútó ẹ̀ fún wa kọ́lọ́n kó ṣàánú wa kó sàmójútó fún wa ká tó kú kọ́kọ́ alẹ́ mi fún wa kọ́lọ́n kó fún wa ní àtúwọ̀tán dáadáa bí Nàìjíríà ṣe rí ọlọ́run fún yín mọ̀ gbogbo tọ́fà tó ti rí bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ gbogbo aburú ti mẹ́mẹ́ kọ́lọ́n bá wọn kó bẹ́ẹ̀ ọlọ́run dàkú mẹ́jọ kàn wá kọ́lọ́n bá wa tó ìlú wa dé àwọn tí wọ́n máa bẹ̀rù wọ ọlọ́run tí wọ́n máa tó ìwọ rẹ fún ọ tí wọ́n máa tó ìwọ wa fún àwa náà ní kó dé kí wọ́n máa bọ́ kù àwọn tó wà á fẹ́ kọ́lọ́n kọ́ máa fi àkúndé wọn kọ́lọ́n kọ́ máa darí wọn lọ síbi dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. نعم. هو المقام الذي يكون عند الله والقوم